الحمد لله الذي أكمل لنا الدين وأتم علينا نعمته وجعل أمة الإسلام خير أمة وبعث فيها رسولا أمينا يتلو عليها آيات ربه ويزكيها ويعلم الكتاب والحكمة صلى الله عليه وعلى آله وصحبه ويعلم الكتاب وسلم تسليما كثيرا. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba tí ọlá ẹ̀ ga jùlọ, ó tóbi nínú ìkẹ́, ó bò háyà nínú ọlá ẹ̀. Àánú Ọlọ́run ní fìmí àtìyín lẹ̀, Ọlọ́run jẹ́ alábọ̀ rí àti bọ̀tán wa, Ọlọ́run jẹ́ ó sùn ọlọ́mọdé tòrú má wà náà lọ́wọ́, má fi wá ṣẹ̀sìn ayé, má jà bá wọn ṣẹ̀sìn lálẹ́ kíyámà. Ọlá bọ́lọ́run ọba ti tó, Ọlọ́run mọ́ wà dó lórí dáadáa. Ọlá la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Bàbá wa Kọ́lá Olóòtú, bàbá Kọ́lá Olóòtú, ta ní ń parọ́ láàrin àwa àti bàbá Kọ́lá Olóòtú lórí ọ̀rọ̀ Muyideen? Mo ní bí 30 minutes tó bá tiẹ̀ lé, mo fẹ́ k'Ọlọ́run ó fún mi ní àǹfààní kí n summarize ẹ̀ kó má kọjá bẹ́ẹ̀. Ọ̀rọ̀ yìí máa gùn gan o, mátà yìí máa gùn gan, àmọ́ k'Ọlọ́run má sọ lórí ibú mọ́ wa lọ́wọ́. Ọlọ́jọ́ kan sọ̀rọ̀ ìwájú Ọlọ́run, má jẹ́ ó kú lẹ́sìn má yè mí lọ́wọ́, má jẹ́ ó kú lẹ́sìn mọ́ mi lọ́wọ́, torí pé tí ó bá ti kú lẹ́sìn àdánwò tó burú ni, bọ̀ tí ó bá ti kú lẹ́sìn agbègbè ẹ̀sìn náà ni ó máa wà. Èyí tó jẹ́ kí n dájú ọ̀rọ̀ kọ bàbá Kọ́lá Olóòtú lórí ọ̀rọ̀ Muyideen ní àkókò yìí ni pé prógrámù wọn tí wọ́n ṣe láàárọ̀ yìí ní ó gbóná fẹlifẹli. Ọlọ́run máa dá ẹ̀dá bẹ́ẹ̀, mo kàn nífẹ̀ẹ́ bàbá Kọ́lá Olóòtú, mo nífẹ̀ẹ́ wọn torí pé wọ́n ní ẹ̀bùn àgbékalẹ̀ ọ̀rọ̀, wọ́n ní ẹ̀bùn kéèyàn mọ̀rọ̀ sọ. Ike Ọlọ́run ni, ìdẹ̀ra Ọlọ́run ni, ìtọ́wákùn bẹ́ẹ̀ ni wípé báwo lèèyàn ṣe lò lèèyàn jẹ́jọ́ ẹ̀. Àtàwa àtìyín báwa ti máa sọ ọmọ bá ti jẹ́ gbajúmọ̀ mọ́ á jẹ́jọ́ ẹ̀ lálẹ́ kíyámà. Bàbá yìí sọ àwọn ọ̀rọ̀ kan torí pé kí n tó mú fún ọ lórí ọ̀rọ̀ tọ́pìkì mi gan, mo fẹ́ clear nǹkan bíi méjì. Gẹ́gẹ́ bí olóye amòye ẹni tí ọmọ ọ̀rọ̀ sọ tí wọ́n jẹ́, wọ́n sọ àwọn ẹ̀dà ọ̀rọ̀ kan nípìnlẹ̀, wọ́n pa lásàmà, àmì náà ni wọ́n ń fún lésì bí wọn ò tiẹ̀ dákọ nípa pé iléeṣẹ́ rédíò tẹ́ ń wò yìí ó ní téèyàn lè sọ lórí iléeṣẹ́ rédíò, àmọ́ téèyàn bá lè ra fóònù fún rẹ̀ tó bá lè tan kámẹ́rà sí rẹ̀ níwájú, ó lè sọ tó bá wù ẹ́. Wọ́n wá ní ó yẹ kí ìjọba gan lè bá wa regulate ọ̀rọ̀ mídíà bí wọ́n ti regulate rédíò, tó jẹ́ pé gbogbo rédíò station, tẹlifíṣàn station ó ní tẹ́ lè sọ ń bẹ̀, torí pé lọ́pọ̀lọpọ̀ gbà rédíò ní TV ní kódà wọ́n faramọ́ kéèyàn ó rìkọ́ọ̀dù gbogbo tó bá fẹ́ sọ kí wọ́n kọ́kọ́ mọ́nítọ̀ ẹ̀, torí pé ó gbọ́dọ̀ against any religion. Bó bá jẹ́ mùsùlùmí ó gbọ́dọ̀ against Christian, ó gbọ́dọ̀ against abọ̀rìṣà kó wá bọ́ sórí rédíò, ẹ̀yin abọ̀rìṣà ayé yín mà ti rí o, ẹ̀yin mùsùlùmí lórí rédíò àjọ níní. Kálukú la ní òríyà láti lè ṣe ń tó bá wù. Bàbá yìí wá ní ẹni tí ó bá ní káwọn má ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ má lórí rédíò, a jẹ́ pé yóò bá wọn wá iṣẹ́ igi gẹdú àbí nǹkan tí yóò lówó lórí bí iṣẹ́ táwọn ń ṣe lọ́wọ́ yìí. Ìtumọ̀ rẹ̀ ni pé ẹni tí ó bá ní táwọn ń ṣe yìí kódà, a jẹ́ pé yóò bá wọn wá sẹ́mi. Ọlọ́run ní gbàgbà lọ́wọ́ yín. Ọlọ́jọ́ kan sọ̀rọ̀ ẹ̀wọ̀n ajé Ọlọ́run. Sẹ́rí kìí ṣe gbogbo èèyàn tó bá sọ̀rọ̀ lórí mátà yìí lèmi lè sọ̀rọ̀ lé lórí, but ẹni kímọ̀ kéré nínú ìlú o, gbajúgbajà yín àwọn èèyàn míì tán sọ̀rọ̀ tó kàlí máa sọ̀rọ̀, who is then? Òyìnbó yẹn wọlé náà àbí who is then? By the way, àwọn ìwọ́n làwọn ẹ̀wọ̀ àgùntàn ọ̀jẹ́ lábẹ́ Gẹ̀ẹ́sì. Iṣẹ́ ọwọ́ ọ̀lẹ lọ̀lẹ́ ń jẹ bí èèyàn bá ti ní mọ́ tó bá ti kálukú ni má gàjé lójúde bàbá ẹ̀. Torí ẹ̀ sára àwọn èèyàn kan ń bẹ bẹ́ẹ̀ mi ṣe wà yìí, èmi àwọ̀ ò lè bá wọn ṣe tẹ́yẹ́yẹ́ torí pé àwọn fẹ́ máa tẹsẹ̀ bọ́sẹ̀. Èyí ẹ̀sìn wọn ò ní kàn ṣe èyí ó jẹ́ jásí pé tá a bá fẹ́ báyàn ṣe àkàbá ṣe pé tọ́ ìwọ́nu Ọlọ́run lágbègbè bó ti yá wa mọ́. Báwọn náà ò ṣe lè báwa náà ṣe tẹ́yẹ́yẹ́ torí pé bí wọn náà bá ń sá fún pé ọ̀fẹ́ kí wọ́n rí ọmọ fọlọ́run sọ, èmi gan ń sá fún ọ torí ẹ̀ tí ẹ bá ti ń rí rẹ̀ gbé òun rí bákan kí láǹfààní rẹ̀ sí mi tẹ́lẹ̀ gan. Ọlọ́run má lé mi lọ bá ẹni tí ó sọ mí dẹni ẹ̀sìn. Who will help you cannot stress you. Òyìnbó yẹn ń kí náà. Àmọ́ bàbá Kọ́lá Olóòtú ẹni kí mọ̀
ẹ jẹ́ n fún yín ní mọ̀nà níbẹ̀ yẹn sẹ́rí radio station TV station tá bá bí ẹ̀yin nísìn mùsùlùmí lẹ́ ń claim pé mùsùlùmí ni yín ṣé mọ̀ pé radio station yìí ilẹ̀ Yorùbá nìkan kọ́ ló wà ó wà káàkiri gbogbo Nàìjíríà ni Christian ń ṣe program àwọn ẹni tí kò ń dẹ́sìn ẹni tí ò tiẹ̀ free thinker náà ń ṣe program àjọ nẹ́ni but báwo lẹ́yìn ṣe fẹ́ manage pé mùsùlùmí lẹ́yìn belief tẹ́yìn nìyẹn ìjọba ti regulate ń tẹ̀lé sọ́ńbẹ̀ ẹ gbọ́dọ̀ criticize any religion ẹ balance ẹ̀sìn yín gangan ti wá regulate yín ma yalfisu min qawlin illa ladayhi raqibun atidun raqibun atidun tọ́lọ́run bá wí yẹn pé gbogbo ń tá bá sọ Ọlọ́run ní àní sọ ọ̀rọ̀ kan tẹ́ bá lápẹjọ kí ẹ ká rò pé opportunity ní media ó lè sọ tó wù kó kata camera síwájú kó máa be ebu tí wọ́n bá rí o arrest tó bá lu ẹ̀wọ̀n ọba tó àwọn tó bá ló kọjú Ọlọ́run ọba wọn do di o kẹ́yà kan tilẹ̀kùn mọ́rí kọ́ máa sáàkì mo wà ń bí kó rìkọ́ọ̀dù mo ti dé bí kọ́ padà mọ́ play bí bàtí ń ṣe láìfù lọ́wọ́ pé wo kò sí tẹ́ ṣe àjọ nílùú ní o bọ́ ọba sọ tí ò yẹ Ọlọ́run ó bi ọ́ léèrè èyí ò lè torí pé bóyá wọ́n regulate rédíò sẹ́rí bí wọ́n ti regulate rédíò yẹn àwọn ò regulate ẹ̀ débi wípé bóyá tó bá jẹ́ mùsùlùmí kọ́ mọ́ wà rẹ̀ pọ̀ débi pé kọ́ máa claim pé gbogbo ẹ̀ náà lẹ́sìn o ẹ̀ lè sọ pé mùsùlùmí nìkan lẹ́sìn mùsùlùmí ò lè sọ pé ẹnìkan wọ náà sẹ́rí tí ẹ̀ bá ti ní bìlífù yìí èyí ṣe mùsùlùmí mọ́ inna dina inda Allahi islam Ọlọ́run ní lọ́dọ̀ èmi Ọlọ́run islam nìkan lẹ́sìn wa man yabtaghi ghayra al-islam dinan falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin Ọlọ́run ní gbogbo ẹni tó bá ti ṣe ń tó yàtọ̀ sí islam tó bá di lálẹ́ kìyàmọ̀ yóò ṣòfò sẹ́rí tí ẹ̀ bá jẹ́ rédíò pìrìsẹ́ńtà ẹ ṣe programu yín táwọn abọ̀rìṣà fẹ́ mọ́ polówó pé ṣe rí ìwé yìí ìwé Ifá ni o ṣe rí bẹ́ẹ̀ yẹn bá ṣe Ifá ń sọ̀rọ̀ tó lágbà Ifá ò kéré nú ẹ̀sìn ìlú wa yìí ni wọn ò ti fàyè gbáfá kò gbọdọ̀ jẹ́ pé mùsùlùmí ni ó máa interview wọn ní òtò á máa ṣe ìsìbáàtù ẹ̀sìn wọn pé ẹ wo ẹ̀yin èèyàn ẹ pé bàbá yìí wọlé o gbogbo òṣòro tó bá dé bá yín ẹ máa lọ bẹ̀ ṣe rí àrídọ̀bẹ̀lẹ̀ kúfùrùn ẹ̀ ń tẹsẹ̀ bọ́ra wọn nìyẹn alágàbàgebè ni wọ́n ń pè é mú kan ẹnìkan ò lè dìyín lọ́wọ́ mú bẹ́ẹ̀ bá lẹ ẹ̀dá bọ̀rìṣà o gébù ló kọ́ mí o wàláì ìfẹ́ tá a ní sí yín yóò tó máa lékún ni but ẹ ní claim mùsùlùmí kẹ́ máa wà manage mùsùlùmí tẹ́ jẹ́ yẹn torí pé ìtọ́lọ́run bá fẹ́ ṣe fún yín yóò fún yín tẹ́ ẹ bá ti lè pera yín ní mùsùlùmí ẹ manage ẹ̀sìn tẹ́ ẹ dì mú torí pé bìlífù kan lẹ́yìn ní lẹ fi gbà pé Ọlọ́run ọba kì í ṣe mẹ́ta ọ̀kan ni àwọn kan gbà pé Ọlọ́run baba Ọlọ́run ọmọ Ọlọ́run ẹ̀mí mímọ́ ẹ̀yin wá gbà pé kule huwa Allahu ahad ọ̀kan lọ́lọ́run lamu yalid kò bímọ walamu yuhlad ẹnìkan ò bí sẹ́rí bìlífù yẹn ti yàtọ̀ tíjọba bá wá dà pọ̀ ẹ̀yin lẹ́wà ni ó ti kètò ti yín àbí ọya Ráfẹ́lì ọya gbé wọn sáfẹ́fẹ́ ẹgbẹ́ ètò abẹ́ nídìí omi ni ẹ fún wọn lómi ẹ fún bàbá lómi ẹ̀rí pé wọ́n láàgùn ni Muhammad láti nìyẹn àmọ́ kẹ́ wá gbé wọn wá kéèyàn máa wá polówó sọjí kẹ́tí máa ní haragbaragbara wọ́n láwọn èèyàn wọ́n wá bí kíní yẹn wọ́n ládùú àgbà ibi tádùú àti ń gbà rẹ̀ o ẹ tọ̀ wọ́n wá bàbá ẹ fi nọ́mbà yín kalẹ̀ ẹ jẹ́ wọ́n wá yín wá rédíò ṣẹ̀ṣẹ̀ ń bẹ káàkiri Nàìjíríà náà wá ìtawà Yorùbá rí bẹ́ẹ̀ wá ìta irú ń tà rí lọ́dọ̀ yín bí yẹn wá ìtawà ọmọ rírú ẹ̀ ní gbogbo bòmí ṣẹ́rí gbogbo bí tẹ́mi rìn dé èmi ọ̀sán làákà èmi nu wá ìtàwọn Christian fi ní táìmù tí wọn Christian náà ló máa interview wọn òun náà ni wọ́n máa kéde ìyìn rere eré òkè kíní kan ìwé Ifá mo fi ọba tó lẹ̀mí mi búra láàárọ̀ ẹni tá à ń gbọ́ prógrámù yín lọ́wọ́ ìkan nínú àwọn àáfàá kan wá béèrè pé ṣé mùsùlùmí ni bàbá yìí ni mo ní mùsùlùmí ni wọ́n bàtẹ́ torí pé ẹ̀ ń dọwọ́ rú àwọn èèyàn mọ́bí tẹ́ ẹ tò sí wọn mẹ̀sìn tẹ́ ẹ ṣe ẹ̀ kàn lọ múra ni but belief stand lórí ẹ̀sìn yín àwọn àáfàá tí wọ́n súnmọ́ yín ẹni kí wọ́n tú Suratul Kafirun fún yín Kul ya ayyuhal kafirun kí wọ́n tú dé parí fún yín ẹ mọ̀ pé Ọlọ́run ti ṣe ìyàtọ̀ ẹ̀ sẹ́rí kẹ́ wá sí ìyàtọ̀ ẹ̀ gangan oní òbí àlàáfíà jù láwùjọ àwa Yorùbá jẹ́ kí kírísítánì ọmọ pé wọn mùsùlùmí ni wọ jẹ́ kí mùsùlùmí ọmọ pé mùsùlùmí lèmi abọ̀rìṣà lẹ́yìn ẹ má jà dà pọ̀ tá má bá mi pé Muhammadu sallallahu ọtí abọ̀rìṣà ni ọmọ ṣe Muhammadu sallallahu alaihi wasallam má bá mi wí
kọ̀ọ̀kan anabi sallallahu alaihi wasallam anabi sallallahu alaihi wasallam ẹni tó against ẹni tó ní belief nínú ẹ ó tó wá ṣe torí pé ó fẹ́ ní tó fẹ́ ṣe náà ni pé tó ń bá ti ń wí báyẹn òun lè mọ gain attention àwọn èèyàn pé ẹ rí pé eléyìí wà ó wà eléyìí fíẹ̀ láàrin àwọn èèyàn o eléyìí tí ń ṣe anabi sallallahu alaihi wasallam tó lè máa ẹni tó lè máa ṣe assalamu gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ jẹ́ fáìsì mi mo kí yín o ọdún yìí àdúrà gbogbo wa ni ó gbà ọdún yìí ẹran tá a pa ẹnu ọbẹ̀ oníṣẹ́lẹ̀ kí ni tiẹ̀ ẹnìkan ò ní kí kírísítẹ́nì ó di mùsùlùmí ní túláàsì Baba Kola Olóòtú Ọlọ́run ní bá yín jẹ́ ẹ bá wa regulate ẹ̀ ma yalfisu min qawlin illa ladayhi raqibun atidun nítorí pé ó jẹ́ radio station èèyàn wọn ti regulate yẹn kò túmọ̀ sí pé sẹ́rí ìtàn sọ fún yìí làlàáfíà fi wà láwọn bòmí tẹ́ ń wò Nàìjíríà part of Nàìjíríà pé àwọn èèyàn jà lórí ọ̀rọ̀ ẹ̀sìn kálukú mọ láyìn ẹ̀ kálukú mọ ẹni tó bá jẹ́ Christian wọ́n wá síbẹ̀ wọ́n mọ kéde yìnyín wọ́n wá ní mọ́ ní ọya ṣọ́ọ̀ṣì yín ọya ẹ mọ̀ pé èmi náà lè kásámù ẹ máa ṣe bí àwọn àdàbí wà níyẹn ṣe tíátà àti kálukú sọmọ gbà bàbá yìí ṣé ṣọ́ọ̀ṣì ní lọ ni àbí ń bá wọn gbégún àbí ń bá wọn nítorí pé ìtúnijẹ ìrẹ́nijẹ láti bí àwọn èèyàn mára pé bóyá wà láti pé a fẹ́ máa gba orí lọ́tún lọ́sì a fẹ́ káwọn èèyàn máa contribute lórí program wa ẹ tún wá sọ ọ̀rọ̀ kan ẹ wá ní Ọlọ́run fún yín lágbára lórí media tó pé ẹni tó bá ti lè ní followers tó bá ti lè ní 1 million followers kò kéré mọ́ ò pé ẹ lè defend ara yín pé tá a bá lórí TikTok báyìí pé followers yín ti lé ní 3 million Baba Kola Olóòtú òye yé yín ẹ mọ̀ pé gbogbo oyè èèyàn tó ń follow yín yẹn kọ́ ni wọ́n gba ti yín sẹ́ni àwọn èèyàn kan bẹ oyè yín débẹ̀ àwọn wọ́n máa nífẹ̀ẹ́ èèyàn láàbọ̀ ni jọ́mẹ́jọ tẹ́ bá ń ṣe program yẹn nìkan lẹ́yìn àti ẹ̀ ń jọ rẹ̀ torí pé yín fi yín pàrònú rẹ̀ yín fi yín najú orí yín bí entertainer kò ní àǹfààní kankan kò sí oore yín kan oore rẹ̀ kan tó lè dọ́dọ̀ yín àwọn èèyàn kan wá wọ́n kàn ń follow yín nítorí pé òun gangan rí àǹfààní sẹ́rí gbogbo ẹni tó bá sí page lórí Facebook ó máa gain followers tó o bá ti lè mọ every be 3 months tó lè mọ gbàbẹ̀ yẹn wọlé pé a fẹ́ fún èèyàn 25 ní ẹ̀bùn ọdún ó sì bẹ́ẹ̀ Nàìjíríà àwa gan mọ̀ wé ẹ pè wọlé èèyàn 25 ó gba 5,000 ìyá wa dáadáa kan ló ní a pín fún yín o kálukọ́ mọ follow ẹ̀ wọ́n mọ̀ pé àmọ́ bí ọba kàn mí ní rìn yìí ó lè kàn mí ní ìrìn míì sẹ́rí strategy tẹ́ ń lò yẹn ẹ ti fi gain attention àwọn èèyàn ẹ̀yẹ má fún wọn ní owó rárá fún ọdún kan wọn ò ní mà pẹ́ ń bẹ mọ́ sẹ́rí attention tẹ́ fi sẹ́rí bẹ́ẹ̀ sẹ́ mọ̀rọ̀ sọ tó yẹn náà bí wọ́n ṣe ń gbádùn yóò tó wọ́n tún wá ráǹfààní owó ń bẹ gbogbo sẹ́rí gbogbo àwọn tẹ́sí pages kan ṣe yín àwọn èèyàn kan wọ́n ní ká fún yín lẹ́bùn ọdún irọ́ Ọlọ́run ọ̀tako ẹ̀sìn ní o àmọ́ ìgbénimára ni láti lè ta ní ọgbọ́n pé wọ́n ń pín wọ́n máa fún yàn lówó lórí péjì kan ẹnìkan gbèmí rí wọlé àfàfàlọ́ sọ kí ló tí ò fún wa lówó rí mọ́ni èyí tí fún yóò jowó lọ tí ń sọ nǹkan lẹ̀ tí èyí tí mo mọ̀ níhùn èyàn mẹ́lẹ̀ èmi olówó lọ́wọ́ tó bá hùn ọlọ́mọ pọ̀lá mi rú èyí tẹ́mi náà ń filẹ̀ náà oògùn jẹ̀dí oògùn nárun ọ̀pẹ́ ẹ̀yìn ara rẹ̀ nìyẹn náà sẹ́ni bẹ́ẹ̀ sẹ́ wọ́n wò pé bóyá ẹni crowd lórí Facebook ẹni lórí TikTok yẹn ẹ̀yin gangan kọ́ ni wọ́n nífẹ̀ẹ́ àǹfààní kọ̀ọ̀kan ọmọ èèyàn ò ní nífẹ̀ẹ́ ibi tí wọ́n bá ti ní ráǹfààní o iye èèyàn tí máa nífẹ̀ẹ́ èèyàn nítorí tọlọ́hun lillah wa li rasulihi wa hum aqallu minan nas wọ́n kéré nínú èèyàn èmi fẹ́ kí n yọjú kó tí bí tí bá ṣe program ṣe ọ̀rọ̀ mi ń lé ní torí time mo tún kú mbẹ̀ yẹn ṣé wá rí níbi ọ̀rọ̀ ti Muyideen torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣé rí bí ọ̀rọ̀ Muyideen ṣe bẹ̀rẹ̀ débi tó dé dúró lónìí ẹ̀yin gangan lẹ sọ di àtàyàn yẹn
ẹ̀yin gangan lẹ bu epo sí èyí tèmi ń ṣe lọ́wọ́ yìí mi ò bá má ṣe mọ́ tó bá jẹ́ pé program yín ní ẹ padà já mọ̀ pé ọ̀rọ̀ tí mo sọ níjẹ̀ẹ́jọ́ ní last week irọ́ ni mo pa o mo wá ní ajẹ́ pé bàbá yìí bẹ̀rù Ọlọ́run but ẹ̀ ń fi díẹ̀ múlẹ̀ pé ọ̀rọ̀ téèyàn bá sọ fún 40 years téèyàn bá fi jẹ́ sọ̀rọ̀ fún 40 years báwo lẹ ṣe fẹ́ bá rọ́ ń bẹ́ téèyàn bá máa rọ́ pákéjì èèyàn lè lò tí èkú ò láyé amala anatulahi alal kazibin Ọlọ́run ní ibi dandan Ọlọ́run ìgbéjìnà sí kí Ọlọ́run kó máa bá gbogbo òpùrọ́ ìgbà tí ìkànnà àwọn afáwà bẹ̀rẹ̀ sí fún mi lésì láàárọ̀ ìtàwọn náà sí program ẹ wá ń ṣépè èpè làwọn mú sẹ́yìn wù èpè ni sẹ́rí Islam ọ̀tako kẹ́ ṣépè mọ̀lẹ́ ùnù lẹ́ni tó bá ti wù àbòsí sọ lórí búlù àwọn eléyìí ni ṣe tí wọ́n rí nítorí pé tájẹ́ẹ̀tì tí wọ́n ọ̀tọ̀ kárùkú ló ní àdáfù tiẹ̀ sẹ́rẹ́ ẹni tẹ́ ẹ̀ bá ti mọ̀mọ́ èpè síṣẹ́ tẹ́lẹ̀ ẹ̀ ní pè lélépè ẹni tó ń gẹ́gẹ́ bá máa ń sọ pé lápèjúwe kẹ́ mọ̀yàn mọ́ pé yín máa ń sọ pé kíní kan ọ̀dà òun náà wá ṣe níjọ́ kan ẹ̀ ní sọ pé àṣà rẹ̀ nu ẹ̀ mọ̀ pé ó kà wá bẹ́ẹ̀ ni pé bóyá bí wọ́n nú ni bóyá ká wọn láàánú bọ̀tẹ́ ẹ̀ wá ìtẹ́ fi ń ṣépè ẹ̀ wá ń ṣépè ẹ̀ wá ń dá wákà ẹ̀ tó sọ wá dẹni tẹ́ ń dá wákà fún nígbà tẹ́yìn ń tẹsẹ̀ bọ́sẹ̀ ẹ̀ ń dámú ìdí nìlẹ́bi ẹ wá dúró lórí ọ̀rọ̀ Agbala Gabriel pé èèyàn nobody is perfection kò sẹ́ni tó wà perfection láyé àmọ́ ẹ wá lè sọ pé ẹ̀bi t'Agbala Gabriel ni pé wá ìtọ́já sí pé níjọ́ àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ gba owó fọ́mọ yìí wá ìtẹ́ ẹ̀ ó pọ̀ àkáǹtì fún níbi tẹ́ ẹ bá dé kò rí àkáǹtì lọ́sẹ̀ àkọ́kọ́ kò rí lọ́sẹ̀ kejì kò rí ní oṣù kínní oṣù kejì oṣù kẹta wá ìtẹ́ gba owó rẹ̀ sákàǹtì yín wá ìtẹ́ ẹ̀ fún ní freedom kẹ́ wá béèrè pé bó ló wù ọ́ ká kọ́lé sí ẹ fẹ́ dá lẹ́bi tó lẹ́mọ̀ pé àwọn blogger wọ́n handle yín ta ni ọ̀gbọ́ngbọ́n kọ́ fẹ́rẹ́ ẹnu kọ́ wá tì àná lẹ́rọ pé mo dáyé ni la'anatullahi alal kasidin èyí tí ń dùn àwa níbi ọ̀rọ̀ tiyín nìyẹn ẹ wá ń dá Muyideen lẹ́bi pé má ba Agbala Gabriel ló kọjá mọ́ má bu mọ́ ọ̀n fi bi sú olóore ni ń fi bi sú olóore intẹ́ ń sọnù tẹ́mi fi sọ pé irú oore yìí ni kọ́lọ̀ ń já àwọn ọmọ tí yín náà bá pàdé sẹ́rí gbogbo àwọn èèyàn ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni pé ntí ọ̀wá sí wa lọ́pọ̀ lọ́nà ni pé ẹni yìí ṣàánú ẹ̀ ní náà òun ló jẹ́ kí wọ́n kọ́lé fún òun ló jẹ́ kí wọ́n mọ̀ òun ló bá pàdé òun ló gbé wọnú àgbàlá tẹ́ bá wá fẹ́ jẹ́ ní ire ẹ wàá rò padà pé oore òun wá dà lónìí Baba Kọ́lá Olóòtú ọlá yín ò ní parẹ́ Baba Kọ́lá Olóòtú ní Muyideen jáde nínú àgbàlá kò mú kíní kankan kú òǹbẹ́ o Allahu Akbar àgbáyìn òní ẹ̀ ní dídàkúdà Baba Kọ́lá Olóòtú wá ní àìmú kankan kú òǹbẹ́ rírí táwọn rí pẹ̀lú jàlábíà tuntun lẹ́ni tí ó mú kankan jáde làwọn fi lérò pé a jẹ́ pé báàgì àjọ méjì ni wọ́n gbà àbí ṣé nígbà wo lọ́wọ́ ṣiṣẹ́ tó fi ra sọ ẹ bá wá information yẹn kún náà mistake tẹ́ ṣe ní last week nìyẹn nígbà táyìn èyàn yẹn bá ń jáde ó ṣe lóore ní oore òun dà níbo lóore òun wà lónìí ìkà nìyí ìkà ẹ wá ń jáde lópin ìgbà tí Agbala Gabriel Muyideen bá ń jáde tí ń bá ń bá Agbala Gabriel ló kọjá lẹ́yìn ọmọ jáde tí ẹ mọ̀ pé àwọn èèyàn mọ̀ kọ́mẹ́ǹtì fẹ́ fọ yín torí pé èèyàn tí ń support Muyideen lọ́wọ́lọ́wọ́ wọn kéré bẹ́ẹ̀ ni lẹ́sàlẹ̀ akébé kásìrà tẹlifà ìlín kérò ọ̀pọ̀ ń bì kan kò túmọ̀ sí pórí òdodo ni wọ́n wà èèyàn lè kéré ń bì kan kọjá pé bẹ́ẹ̀ ni dáadáa wà crowd lẹ́yìn nídìí ẹ ti mọ̀ pé tẹ bá support tẹ bá fìdí òdodo múlẹ̀ pé Muyideen yìí gbogbo ẹni àná lára ń ta gbogbo ohun tí bá ń sọ lónìí wípé gbogbo ohun tí wọ́n gbà fóun o ń bẹ lákàntì ẹnìkan o ṣé ń bẹ nú àkáǹtì tiẹ̀ ni wáyé tó já sí pé ìgbà táwa bá pàdé nísìn interview ni pé gbogbo ẹni tẹ bá fẹ́ sọ̀rọ̀ fún ẹ ní sùúrù ó ń pìpì àkáǹtì nọ́mbà ẹ̀ lọ́wọ́ tákàǹtì ẹ̀ bá ti jáde ọ̀la ni wọ́n ní kó wá fún bífi ẹ̀ ní ẹ̀ pé tákàǹtì ẹ̀ bá ti jáde á jẹ́ kí kálukú ọmọ ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ fún wáyé tó já sí pé níjọ́ táwọn bá pàdé ẹ̀yin jọ́jọ́ gbọ́njà wà lọ ẹ̀yin ẹ̀rù pé mọ̀rọ̀ sọjà wà lọ wáyé táyìn ò lè blame Agbala Gabriel pé wáyé tó já sí pé irú ẹni tẹ́ pàdé lójú títì bẹ́ẹ̀ ẹni tẹ́ rí pé tẹ́ rò pé bóyá kò wà normal ẹni tẹ́ lè máa lù ní ṣé ilé kíkọ́ lọ̀rọ̀ ọrù rẹ̀ kàn ṣé ìyàwó lọ̀rọ̀ rẹ̀ kàn sáyìn ti táyé rẹ̀ ṣe ẹ ti jẹ́ kó ní àǹkàlí kó ti mòye ayé kó ti gbọ́ ẹ̀sìn yé débi kẹ́ fún níyàwó ní tí ò tí pọ́dún kan ẹ ti mú sọ́dọ̀ ẹ ti kọ́lé fún ẹ ti fẹ́ yàwó fún
that is wrong. European nǹkan tí mo sọ yìí. That is, but fẹ́ sọ dúdú ọ̀rọ̀. Ẹ wá ṣe kò sẹ́ni tó wà perfection orí kálukú ló mistake rẹ̀ kò sẹ́ni tó ẹ mọ̀ ẹ wá ń dáàbò bò ó. Torí pé sẹ́rí in tó fa kéèyàn máa ṣépè láyẹn ẹ̀yin alábòsí ẹ̀yin mọ̀náfíkí ni pé mo rí i pé àwọn eléyìí mọ̀ òdodo náà àbí ṣé báyìí lẹ gọ̀ tó kẹ́ máa mọ sẹ́mọ̀ but ẹ wá sọ̀rọ̀ yìí di nanto interview sọ di nanto ni wípé ká ní bẹ́ẹ̀ náà ṣe ń jáde yẹn ẹ̀yin àfáà yẹn ni mo mí ni o tọ́jà pé ntáwa náà lè sọ jáde lẹ́yìn náà ń sọ inú wa ó dùn kẹ́ ẹ dá Muyideen lẹ́bi tiẹ̀ kẹ́ ẹ sì dá Àgbàlá náà lẹ́bi tiẹ̀ ẹ wá ní Muyideen ò gbọ́dọ̀ jáde kó sọ̀rọ̀ mọ́ wọn gbọ́dọ̀ interview rẹ̀ mọ́ but ẹ̀yin ò lè sọ fáwọn bloggers tí wọ́n ń defend Àgbàlá pé ẹ̀yin náà kí ló dé èyàn jáde kò mú nǹkan kan kú sẹ́yìn náà bẹ́ẹ̀ náà kọ́ máa ti yín ẹ̀ wọ́n avoid àwọn bloggers but ẹ lè máa attack Muyideen ẹ lè máa tání sí ẹ̀. Ó yẹ ká rí eléyìí pé rẹ̀ ní Waheed orúkọ rẹ̀ yìí náà gan Waheed ó ní ṣe kí wọ́n tó dáwó fún un ní kó tó ṣe kíní kan wáyé tí wọ́n fi fún Àgbàlá Gabriel ní mọ̀ràn yìí lákọ̀ọ́kọ́ ńjọ́ tó ní kí wọ́n dáwó fún ẹ̀kejì gbogbo tí wọ́n gbàjọ fún sẹ́ni gbogbo ẹ̀yin tẹ́rù pa ẹ̀yin àfáà tẹ́rù pé ọ̀rọ̀ ka yín la sẹ́ni pé ẹ̀yin náà fẹ́ sọ sí ọ̀tọ̀ ní tọ́pìkì tí mo kọ ọ̀tọ̀ ní ẹlẹ́mìí ní ẹ̀yin aláyọnu sọ ìtí mo wí ni pé ẹ̀yin ẹ bẹ̀rù Ọlọ́run lórí ọ̀rọ̀ Muyideen Àgbàlá Gabriel ẹ̀yin aláyọnu sọ ẹ bẹ̀rù Ọlọ́run lórí ọ̀rọ̀ Muyideen Àgbàlá Gabriel ẹ̀yin ọ̀rọ̀ tọ́jọ́ kẹ́ gbogbo wa ní now who are you by the way tani wọ́wọ́ tani anybody ló lè sọ sí but tẹ́ bá fẹ́ sọ sí àmín ṣé ìyàwó lọ́rọ̀ rẹ̀ kàn ṣé ìyàwó lọ́rọ̀ rẹ̀ kàn ok ẹ wá fẹ́ sẹ́rí ní tẹ́mi rò pé gbogbo yín tẹ́lẹ̀ jáde lé lórí tẹ́lẹ̀ sọ̀rọ̀ lé lórí ni wípé ok ọmọ yìí ti jáde o ìrànlọ́wọ́ tí wọ́n ṣe fún un tẹ́yìn lérò pé wọ́n ṣoore fún un ni kẹwàá ni ká tó lè gba ọkùnrin náà lẹ́ni ire nígbà tó ti lè kú lákàtà rẹ̀ yẹn tó ti kú nínú Àgbàlá òun ẹ̀tọ́ rẹ̀ ti ń bẹ lọ́wọ́ rẹ̀ ilé rẹ̀ yẹn ó ṣeéṣe ká má rẹ̀ yẹn tí ó rà á fálù owó ilé yẹn iye tó bá jẹ́ sanwó rẹ̀ fún kọ́mọ bá tiẹ̀ lọ. kálukú ẹ̀ wá sọ̀rọ̀ lágbègbè yẹn sọ̀rọ̀ lágbègbè gbogbo ẹ̀yin tẹ́ ń jáde kẹwàá ní nítorí ẹ̀kẹ́ béèrè ni pé ókè ó ní ṣọ́ọ̀bù ń bẹ gbogbo tẹnu wọ́n gbà fún tẹnu ó ṣoore fún ní ọyàn òun ló ràn lọ́wọ́ oore rẹ̀ ń ibo ló wà. Ṣebẹ́ fún tó ń bẹ́ẹ̀ bá fún tó ń mọ́ràn mọ́ pé má bu mọ́ àmẹ́yìn náà ẹ̀jọ̀ àròyìn ẹ dákun Ọlọ́run ní báyìí yín jẹ́ ibi tọ́lá yín dé yìí ẹ dákun okòwò rẹ̀ tẹ́ bá wa dá sínú Ọlọ́run fẹ́ bẹ̀ yẹn mọ́ Ọlọ́run fẹ́ ní freedom ẹjọ́ ẹ má jẹ́ wọn tó sọ̀rọ̀ yìí di kóòtù tí wọ́n tún máa lọ náwó ẹjọ́ àròyìn ẹ má jẹ́ kí wọ́n sọ di kí wọ́n máa sọ̀rọ̀ ẹjọ́ mọ́ àròyìn gẹ́gẹ́ bí òjísí Ọlọ́run tẹ́ ẹ jẹ́ ilé rẹ̀ yẹn ẹ bá wa fálù ẹ bá wa kówó yẹn fún Muyideen kọ́ bá lọ fi ta tẹ́tẹ́. ẹ̀yin kan máa ń jáde ẹ̀yin àfáà tẹ́ ń sọ̀rọ̀ lórí ẹ̀ fi ń wó orúkọ lẹ̀ ẹ̀ fi ń trẹ́ndì ni ẹ̀ fi ń. èmi ò gbọ́ náírà kan rí lórí Facebook mi gbà wá náírà rí lórí TikTok àwa ò gbà àwa ò mọ bí wọ́n ti gbà àwa ń ṣe tiwa ni. ẹ̀yin lè máa sọ fáwọn pé àwọn fọ́rọ̀ Muyideen ní trend ni àfi ṣe kíní kan but ẹ̀yin ò lè máa lọ comment sọ́dọ̀ àwọn bloggers pé why táwọn fi ń gbé but ẹ̀yin ti mọ̀ pé àwọn tá a jẹ́ the right person tá a lè máa sọ̀rọ̀ tó yé àwa mọ́ ẹ̀yin fẹ́ káwọ́ dákẹ́. Bàbá Kọ́lá Olóòtú ipò tẹ́mi tu ẹ̀yin sí lórí ọ̀rọ̀ yìí ó ní ipò torí pé ìwọlé ọ̀rọ̀ yín lè ní ìwọlé ọ̀rọ̀ ẹni tó nípa ìyà Ọlọ́run ẹni tó bẹ̀rù ọjọ́ ọ̀kan yìí. Ntẹ́mi ń retí ni wípé bẹ́yìn náà bá fẹ́ dá sí ẹni kò yẹ ẹni olójú ọ̀rọ̀ tí rédíò pírẹsẹ̀ntà lè dá sí nígbà tẹ́ mọ̀ pé àwọn ọ̀rọ̀ kan bẹ tẹ́ ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ débẹ̀ kò yẹ kẹ́ ẹ dá sí. Sẹ́ni tẹ́ bá ti wá dá sí èyí tó kù ní kẹ́ wá fìdí òdodo múlẹ̀. Ntẹ́mi ń retí pẹ̀lú ọ̀rọ̀ yín ni wípé ókè Muyideen ó ti kú nínú ọgbà o gbogbo ohun táwọn èèyàn dá fún
ó lóun ò gbé bẹ́ẹ̀ mọ́ ó ti jáde nítorí wá lè máa fariwo tó lè máa fẹjọ́ alàgbà aròyìn lórúkọ Ọlọ́run nǹkan ní ẹ̀ níbẹ̀ yẹn àfẹ́jọ́ wọn gbéra ní kọlọkọ́ọ̀tù wọn lọ lè sọ pé báwo ni property báwo lọ̀rọ̀ ìyàwó ẹbí léèrè property ẹ̀ tó wà nínú àgbàlá yẹn ẹ fálù iye tó bá jẹ́ iye owó rẹ̀ ẹ kó fún ntẹ́ ẹ bá ti ná fún tó náà ti jẹ nínú ẹ̀ ẹjọ́ gangan mọ̀ but ẹ fẹ́ kí kọ́ máa ṣe Islam rẹ̀ lọ kọ́ máa bọ́ sórí mídíà mọ́ báwo ló ṣe fẹ́ ẹ̀yin wọlé jáde lẹ́ ń claim right ẹ̀ fún ẹ̀dẹ̀ sọ pé wọ́n sọ̀rọ̀ fún ni wọ́n sọ̀rọ̀ fún ni wọ́n sọ̀rọ̀ fún ni oore yẹn dà ìyẹn bẹ́ẹ̀ bàbá wa Kọ́lá Olóòtú kó lè bá a fi ta tẹ́tẹ́ ná ṣebí fúnra rẹ̀ ni ó ló ní nǹkan ẹ̀ òun ló ní nǹkan ẹ̀ gbogbo ntẹ́ báyìí ti dá sẹ́rí ẹ má gbàgbé pé sẹ́rí njọ́ tí wọ́n kọ́kọ́ gbé Muyideen jáde yẹn ẹni tí ọmọ Ọlọ́run dáwó síbẹ̀ o kírísítẹ́nì dáwó o mùsùlùmí dáwó o abọ̀rìṣà dáwó o ẹni tí ètò ẹ̀sìn ìran Yorùbá appearance Muyideen yẹn lásán ó contribute yẹn o lórí owó yẹn o sẹ́rí njọ́ tẹ́ ti dá yẹn ó ti di property Muyideen ìrò pé ní tí mo sọ yìí sẹ́rí àǹfààní oore tí Àgbàlá Gabriel ọlọ́mọ bá dáadáa brọ́dà náà jẹ́ bá mi sàlékún orí ẹ̀ bá mi dùn nínú kalẹ̀ mọ́jọ́ ta ó borí ẹ̀ ọlájọ́ kan sọ̀rọ̀ wọn torí pé báṣẹ́ tó ń wí náà wọ́n ti máa ní ẹ̀wọ̀n àṣubú rẹ̀ ni ok ṣe mọ̀ ẹ mọ̀ máa wọ báyìí pé àwọn eléyìí kí lẹ fẹ́ ká tún sọ tọ́ ọlọ́mọ bá dáadáa rẹ̀ jẹ́ but n tẹ́mi ń retí ni wípé látọ̀dọ̀ Àgbàlá Gabriel gẹ́gẹ́ fún rẹ̀ ni wípé property Muyideen tó wà nínú ọgbà yẹn kó bá wa kó fálù ẹ̀ kódẹ̀ kí Muyideen máa bá tiẹ̀ lọ Ọlọ́run ní bá dáadáa yín jẹ́ àti gbogbo ẹni tí ó bá lágbóyé lórí òdodo yìí eléyìí ni ìwọ náà tọrọ owó fún náà ok inshallah á tọrọ owó fún tákàntì ẹ̀ bá ti jáde torí pé ẹ̀yin náà lẹ ti jáde pé kí wọ́n dá lókòwò lákọ̀ọ́kọ́ tá a bá ti wá fẹ́ gba owó fáwọn anítọ̀ ó kó owó ta kọ́kọ́ wọ́n ti gbà lọ́wọ́ rẹ̀ o á make announcement pé n tó bí eléyìí tàbí tó fẹ́ gbà ó kó owó rẹ̀ ta kọ́kọ́ wọ́n ti gbà lọ́wọ́ rẹ̀ ní o torí pé kò ní dáa níbi tí wọ́n kọ́lé yẹn sí ká máa wá mùsùlùmí kan pé òní kọ́ra bọ́bá lè fi ṣe lé kéwú bọ́bá lè sẹ́mọ̀ gbígbà tí yẹn wá wàhálà ni premises sí ilé yẹn wà yẹn ibi tá ìtọ́ wà ń bẹ náà tí wọ́n máa lùlù kan fi jó àti ìyìn fún Olúwa tọ́ Ọlọ́run kí ó wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa ní tẹ́mi wá sẹ́rí bàbá Kọ́lá Olóòtú ẹ ti wá da ọ̀rọ̀ rú lẹ́nìí ní last week program tẹ́ ṣe ní last week Wednesday ọ̀rọ̀ tẹ́ sọ ni wípé Muyideen ẹni ìyá olówó tí ó lóun fẹ́ rí Muyideen ìyá olówó yẹn wá ní Muyideen bí a ti rí ọ yìí àkọ́kọ́ náà ọkọ́kọ́ ní di vitamin kí wọ́n kọ́kọ́ gbé ọ lọ hospital náà kọ́ lọ lò yí ẹ̀jẹ̀ rẹ wò sọ wá rí 5 million tó ń wò yìí oṣù mẹ́fà tó o bá ti lè mutí tó o ta tẹ́tẹ́ tó o sì ń kírun 5 million yìí owó rẹ ni ó di ti ẹnu ó tún wá lọ ájì ó tún wá fẹ́yàwó sẹ́rí ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ọ̀rọ̀ tó burú ni wàláhì tẹ́ bá rí èèyàn sọ fún yín ọ̀rọ̀ burúkú ni ìgbà tẹ́ wá sọ̀rọ̀ yẹn èmi tí mo wá jáde tí mo sọ pé èmi nìyá yìí rán sí màmá ẹ̀ n tó dẹ̀ bí gẹ́gẹ́ bí abiyamọ tí ìyá wa yìí jẹ́ ni wípé wọ́n ní àwọn fura pé Muyideen ni ó di grace màmá ẹ̀ ní public àwọn wá fẹ́ kí n wá màmá rẹ̀ lọ kí màmá rẹ̀ kọ́kọ́ bá wọn ṣàdúrà fún ná káwọn kọ́kọ́ tún Muyideen ṣe kó dùn rí ná káwa mọ kí ni the next thing sẹ́mọ̀ gẹ́gẹ́ bí abiyamọ wọ́n wá fún mi lówó kí n fún ìyá ẹ̀ information tẹ́ ẹ nínà nìyí tí mo sọ yẹn bàbá Kọ́lá Olóòtú tẹ́yìn bá wá fẹ́ gẹ́gẹ́ bí agbáròyìn ẹ need more information ta ni the right person tó yẹ kẹ́ pé èmi ló yẹ kẹ́ pé but ẹ rí dínkù mi gẹ́gẹ́ bí iṣẹ́ information ti èmi ni minister of information yín báwọn without salary àmọ́ ni ọlọ́ọ̀lá wa ń ṣiṣẹ́ fún
but area àwa tá wò sí lórí tá ní crowd lórí film media àwa tá bí gbà bí èyàn kan tí ò ní láárí bí ngba bí ẹnìkan tí ò ní túmọ̀ information tẹ́yìn wá ní èyá tó fún mi ní 250,000 ìgbà wo ni wọ́n sọ fún yín pé wọ́n gbé Muyideen lọ hospital ìgbà wo ni ìyá yìí sọ fún yín pé wọ́n lọ yẹ̀jẹ̀ Muyideen wò ìgbà wo ni ìyá yìí sọ fún yín pé àwọn promise ẹ̀ ní 5 million pé tí ó bá ti mutí fún 6 months tí ó sì ta tẹ́tẹ́ ìgbà wo ni wọ́n promise ẹ̀ pé yó lọ Mẹ́kà sẹ́rí ọ̀rọ̀ tẹ́ sọ yẹn bí ìgbà tó jẹ́ pé àwọn nǹkan wọ̀nyí la fi entice láti lè gba Islam bí ìgbà tá fẹ́ dúpù gbàgbọ́ ẹ̀ tánìsì méjì wa gan ẹ pa irọ́ mọ́ wa ní ntẹ́ mọ̀ ń pa ẹ̀ ìyá tí wọ́n ṣe tọ́lọ́run lára ẹ̀ ọlọ́mọdé alámọ̀rí wọn dàrú bá wa wà pẹ̀lú wọn má bẹ̀tọ̀ ayé wọn jẹ́ ibi tí wọ́n ṣe é dé ẹ bẹ̀rù àfà ẹ dákun sí gbogbo táwọn sọ yìí ní ọdún ìdíkà tó máa bẹ̀rù wa mo wá jáde níjọ́ tí mo pàdé Muyideen torí àfà táwọn náà ń sọ̀rọ̀ láàárọ̀ yìí àfà wa ẹ tún padà lórí pé Muyideen kìí ṣe mùsùlùmí náà sẹ́rí níjọ́ tí mo kówó yẹn lọ àti màmá yẹn àwọn èyí sẹ́ni tó jẹ́ pé gbogbo nǹkan náà láàmú gbé sórí afẹ́fẹ́ torí pé àwọn ò ní di crowd yẹn mo bí Muyideen níjọ́ yẹn ìgbà tí mo kó fún màmá tán tí màmá ṣàdúrà fún tán máa ní Muyideen ṣé kí Àgbàlá Gabriel tó pàdé rẹ̀ ṣé chọ́ọ̀chì ló ń lọ ni àbọ̀ ń gbégún ó lóun ò lọ chọ́ọ̀chì rí òun ò gbégún rí mùsùlùmí náà lòun ó ní àmọ́ kí Àgbàlá Gabriel tó pàdé òun ti mú nǹkan ó ní nǹkan tó mú yẹn òun ò sì lọ́rẹ̀ẹ́ ju àwọn àfáà lọ ó ní sáré gbogbo nǹkan tó mú yẹn kò ti jẹ́ kó òun lẹ́sìn mọ́ ó ní kò sí ẹ̀sìn tó bá introduce sóun nígbà yẹn tóun ní ṣe ó ní ìgbà tí Àgbàlá sì pàdé òun dẹni tó ń lọ sí church ó wá ní sẹ́mi pé gbogbo tó ṣẹlẹ̀ yìí náà ẹ̀sìn tọ́lọ̀ ń kọ́ mọ́ gangan náà ló fi jẹ́ pé ń tó ṣẹlẹ̀ yìí ló fi ṣẹlẹ̀ pé Ọlọ́run fẹ́ kóun ó ṣe Islam náà èyàn tí wọ́n sọ ní Muyideen ẹ̀yin wá ń play fídíò bí tí wọ́n ti interview bọ̀dá rẹ̀ tí ń jẹ́ Paul àbí ṣé kí bọ̀dá èèyàn máa jẹ́ Paul kóun jẹ́ Christian só túmọ̀ sí pé àbúrò rẹ̀ tẹ́ ní bóyá àbúrò àbí káyìn màmá wọn Sodiq ló ń jẹ́ mùsùlùmí lòun ò gbégún rí òun ọ̀lọ́ chọ́ọ̀chì rí ẹni Muyideen ní ẹsẹ̀ mùsùlùmí tẹ́lẹ̀ ṣé ẹ bá ń chọ́ọ̀chì rí tẹ́lẹ̀ ni ok láìkírọ́ àfidín fọ́ọ̀sì Muyideen gbà Islam èmi àtàfà àwọn àjígini tá a jọ interview rẹ̀ tí n bá tàbá upload bí táfà àjígini ti interview ẹ̀ ẹ̀yin gbóòrí àfà adíóye pé Islam ò sí pé ní tó bá ti gbà Islam ogun ayé rẹ̀ ọ̀sẹ̀ ìkólẹ̀ rẹ̀ ó padà Ọlọ́run lè ní ó padà ó sì lè ní ó má padà fún Ọlọ́run lẹ́sìn kódà abá débi pé Muyideen tabalikọ́ jẹ́ president lẹ́ni àmọ́ ọ̀bọ̀rọ̀ jẹ́ mùsùlùmí mọ́ àbí kọ́ ọmọ jẹ́ mùsùlùmí láì jẹ́ nǹkan kan ó ní kí president kí ni jẹ́ president kó ọmọ jẹ́ mùsùlùmí ló ń fẹ́ o ẹ̀yin wá jáde ṣé Muyideen jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ ni ṣé kí ni sẹ́mu in time mọ́ ń pa ẹ̀ ó wá dàgbà pípẹ́ sí ń sọ yẹ bí bàtà yẹ pé ajá kí ẹ̀ bí bàtà lọ bá a lọ fọ́ọ̀sì ẹ̀ kọ́ gbà Islam a béèrè ó dẹ̀ ṣàlàyé àwa tún kalimatu sàádà fi sí lẹ́nu bàtà wa fi sí lẹ́nu upload ẹ̀ torí pé àti mọ̀ pé tó bá ti pé ó ti gbà Islam wọ́n ti fẹ́ fọ̀rọ̀ ẹ̀sìn bọ́ ajá pé ọ̀rọ̀ ẹ̀sìn ni Muyideen làwa gbọ́n pa ẹ̀ àwọn àwọn pé ókè níbo láti pilẹ̀ àwọn tí wọ́n lẹ́nu jù wá lọ irú àwọn Alhaji Oríyọmí Hamzat and co wọ́n ti dá sí àárín wọn àti Àgbàlá Gabriel wọ́n ti bá wọn parí ẹ̀ but ẹ̀yin dòndò pé bóyá báwa ṣe ń rò pé Muyideen yẹn ká máa bá a sọ̀rọ̀ bí bàtọ́ yẹ pé à ń fi bí sólóore rẹ̀ pẹ̀lú òun àti Àgbàlá Gabriel oore tẹ́ ní Àgbàlá Gabriel ṣe fún yẹn oore yẹn dà oore tí ò rí mú jáde
ẹ dẹ̀ fẹ́ ká mú Muyideen lọ bẹ̀ kọ́ lọ bẹ̀bẹ̀ ní gbogbo ohun tí Alhaji Oríyọmí Hamzat ti ṣe wọ́n ti ṣẹ́tù rẹ̀ tọ̀hún ti fún níwèé ilé in tó kù ni pé property rẹ̀ tó wà nínú bí tẹ́ ní torí pé Àgbàlá Gabriel kọ́ ló ní property yẹn gbogbo èèyàn ni wọ́n jọ ṣe fún Muyideen báwo ni property ó ṣe jẹ́ tiẹ̀ tí ó fi ní freedom yẹn kò bá gba property rẹ̀ lẹ́ni àwa gbọ́ ọba àfún oníwọ̀n tá a bá ní lónìí kó lóun fẹ́ máa bọ̀gún the lies al-hidayatu bi yadillah. Ẹ̀yin kan wá ń comment ẹ̀yin Muyideen ni ó tó tó bá ti yá nísìn ajẹ́pẹ́ àwọn abọ̀rìṣà náà ó tó fowó ẹ̀ńtàṣì àwọn náà tó sọ́dọ̀ abọ̀rìṣà ni àwọn náà tó ṣe kíní kan ni bí bọ́bá lóun fẹ́ máa bọ̀gún rẹ̀ lọ pé òun ò ṣe Islam òun ò ṣe Christian òun fẹ́ máa bọ̀gún ìyẹn ò túmọ̀ sí pé ntọ́lọ̀ bá fún wa lágbára ká má ràn Muyideen lọ. ìyẹn ò túmọ̀ síbẹ̀ torí pé àìmọye àwọn èèyàn tí kì í ṣe mùsùlùmí lọ́rọ̀ ń dà wá wọn pọ̀ láàsìn ìrànlọ́wọ́ tọ́lọ̀ ń fún wa lágbára tí wọ́n pọn dandan kọ́ máa dórí mídíà. Bàbá Kọ́lá Olóòtú mo wá jáde ní last week tẹ̀sí program yẹn pé irọ́ lẹ pa yìí bàbá bolẹ̀ ti rí information yìí èyí tẹ́ fi wá jáde léni gẹ́gẹ́ bí ètò yín pé ọ̀rọ̀ tí mo sọ níjẹjọ mo tún kọ́ọ̀lù Muyideen náà wọlé ǹjẹ́ ẹnìkan promise ẹ̀ 5 million ó lẹ́nìkan kò promise ẹ̀ 5 million ẹ wá ní bóyá nǹkan tẹ́ ẹ wá ń fẹ́ o ní pé bí gbogbo ilẹ̀ Yorùbá ṣe tó yẹn ẹ fẹ́ kí kálukú jáde kásà máa sọ̀rọ̀ fífọ̀ Àgbàlá Gabriel kásì máa lálà sí Muyideen tí Muyideen bá sọ fún wa lé ní pé òun ò ṣe Ìsìlámù mọ́ òun fẹ́ padà sínú Àgbàlá òun fẹ́ mọ́ lọ lè ṣe mo fi ọba tó lẹ̀mí mi búra gbogbo tó lọ bá fún wa lágbára ẹni tó bá promise ẹ̀ tẹ́lẹ̀ pé òun fẹ́ fún 100,000 tó bá jẹ́ mùsùlùmí tẹ́mi náà máa fún àwọn ọba yín jàjẹ́ sí pé oyin kírísẹ́nì kíní kan but kò sẹ́ni tí wọ́n fún lọ́kọ́ tí ò ní roko sí di ààrẹ kó jẹ́ mùsùlùmí padà ní dùnnú tiwa torí pé Muyideen ni bàbá rẹ̀ sọ ìtumọ̀ rẹ̀ ni pé olùyè ẹ̀sìn Islam orúkọ rẹ̀ náà rò ó di rántó àbí ò di rántó bọ́rọ̀ yẹn ṣe wá ṣẹlẹ̀ Bàbá Kọ́lá Olóòtú ẹnìkan àwọn tó ń interview rẹ̀ nínú mọ́sálásí pé ó ti gbà Islam kálukú ọmọ ọ̀nà tó gbà Islam wọ́n ká àwọn àfáà yìí àṣírí tí wọ́n fẹ́ ṣe rèé wọ́n ti fẹ́ dájẹ́ sílẹ̀ o wọ́n ti fẹ́ ṣe kíní kan o sẹ́bùkẹ́ jọ́kìní jọ́kejì jọ́kẹta mi ò sọ̀rọ̀ kankan pa ẹ̀ èmi àtàfáà wa àjígini mo pè wọ́n mo ní ẹ̀ẹ́sà àjáwà máa wòran torí pé ẹni tó interview rẹ̀ tó post pé Muyideen fẹ́ sàlùwà láyìn àwágò mẹ́ntọ̀n torí pé Muyideen ti lókìkí ní gbogbo ògbóró Ìbàdàn kọjá kọ́ máa dárìn gan wọ́n ti dá mọ̀ kódà àwọn kan fẹ́ máa lo opportunity yẹn pé wọ́n dáwó fún owó tí ń bẹ lọ́wọ́ ẹ̀ wọ́n fẹ́ máa fi attack ẹ̀ pé kó fáwọn lẹ́tọ̀ọ́ ta wọn. mi ò jáde lórí ọ̀rọ̀ yẹn àfìgbà tí Bàbá Kọ́lá Olóòtú ṣẹ̀ṣẹ̀ wá sọ pé 5 million àti ajé tí wọ́n promise ẹ̀ àti ìyàwó ìgbà tí mo wá jáde yẹn Bàbá Kọ́lá Olóòtú yìí tẹ́ fi wá jáde lẹ́ni tẹ́ fi wá ní irọ́ ni o wọ́n promise ẹ̀ ní ajé o wọ́n promise ẹ̀ ní owó o wọ́n promise ẹ̀ ní 5 million o ẹ wá tún yà bàrà ẹ wá ní ta ní ń parọ́ láàrin àwọn àfà àti èmi Bàbá Kọ́lá Olóòtú ẹ mọ̀rọ̀ sọ púpọ̀ ẹni tẹ́nu ẹ bá sì dùn ó mọ adlẹ̀ ní fáwọn èèyàn láti lè gẹ́ẹ̀tì ẹni yẹn tó bá ń parọ́ torí pé èèyàn ó ti ẹni tó bá fẹ́ dúpọ̀ àwọn èèyàn òun ti ní preparation lórí iṣẹ́ tó gbé dání yẹn tí ẹ bá jẹ́ 419 10 years back ni wọ́n ti ní preparation fún tí wọ́n gbé dání yẹn ẹ̀yìn yẹn tí wọ́n fẹ́ dúpọ̀ ibi táyìn fẹ́ gbẹ́jọ́ wọn lọ àwọn ti tẹ́lẹ̀ dè yín bẹ̀ dankutu 419 wọ́n yẹ olórí àwọn gẹ́gẹ́ torí pé ẹni tó bá fẹ́ dúpọ̀ èèyàn òun ti ní preparation way out àti way in ọ̀nà tó máa gbà ẹ́ńtà ẹ̀ àti way out tó bá ẹ́ńtà ẹ̀ tán ọ̀nà tí ó gbà jáde lónìí tẹ́ wá fẹ́ ọkọ̀dù kìíní ẹ̀ o lónìí tẹ́ wá fẹ́ sọ̀rọ̀ ẹ wá play audio conversation Muyideen àti brother kan tí Muyideen ní tó ń bá 35 million ẹ wá ní ẹni tó bá lè bá yín rí nọ́mbà tó pe Muyideen yẹn àbí nọ́mbà tí wọ́n fi pera wọn yẹn àti account number GTB bank yẹn tẹ́ bá lè mọ̀ ta ní orúkọ tó wà níbi nọ́mbà yẹn orúkọ tó wà bí nọ́mbà yẹn àti
orúkọ tó wà bí account number yẹn ibẹ̀ láti mẹ́ni tó mímíkì voice ẹ̀ ẹni tó bá lè bá yín wá jáde ẹ fún ẹni yẹn ní 1 million naira ọlá yín ò ní parẹ́ bàbá Kọ́lá Olóòtú owó ṣòro ní sẹ́ẹ̀dí bó ṣe wá ṣòro ní òun tún ṣòro ná ni mo fi dá wákà kan pé owó ṣòro ní o ló fi ṣòro ná owó ṣòro bùnyàn ló fi jẹ́ pé ọ̀pọ̀ oníjọ pé wọ́n gbà àfi kókó tọrọ owó ṣòro ní o ló fi ṣòro ná owó ṣòro bùnyàn ló fi jẹ́ pé kọ́pọ̀ tó sọ pé wọ́n gbà àfi kó jẹ́ gbangba owó ṣòro ní ló fi ṣòro ná ọ̀pọ̀lọpọ̀ tó bá fẹ́ náwó wọn ò ní fẹ́ náwó yẹn lábẹ́lẹ̀ torí pé wọn ò retí ẹ̀san lọ́dọ̀ Ọlọ́run ìtú wọn fẹ́ ni pé àwa là ń bẹ́ẹ̀ àwa la ṣe àwa la rà lọ́mọ́kà ẹbí léèrè ẹni gbogbo owó tó náà àti góòdì àwa la fìnánsì ẹ̀ àmọ́ tó bá lọ dá wọn bá ní kọ̀rọ̀ yàrá pé ibi ń pa ọ́ láti jẹta ìjẹrin 1000 kò ní tọwọ́ wọn bọ́lẹ̀ ìtú wọn kọ pé ọ̀nà gbọ́dọ̀ gbà wọ́ bíbá ẹ̀ sẹ́rí nítorí pé ó ṣòro ná yẹn ó ṣòro níyẹn ló fi já pé tọ́pọ̀lọpọ̀ bá fẹ́ ná àfikọ́ jẹ́bi tí wọ́n ti rí crowd pé owó ṣòro ní o ló fi ṣòro ná owó ṣòro bùnyàn ló fi jẹ́ pé ọ̀pọ̀ ní sọ pé wọ́n gbà àfi kó jẹ́ gbangba ẹ máa tú fúnra yín 1 million tẹ́lẹ̀ fẹ́ fún ẹni tí ọ̀tọ̀ ní tàbí ọ̀tọ̀ ní tẹ́ ń fèsì àgbàlagbà rú yóò sì gbọdọ̀ wà ń bì kan kí mọ̀ dàrú ọwọ́ bẹ̀ bàbá Kọ́lá Olóòtú ní tẹ́mi retí lọ́dọ̀ yín ni pé information 5 million yẹn ṣé ọ̀rọ̀ pé ẹni Muyideen sọ pé òun fẹ́ gba 5 million tọ́mà ti fún 5 million gbogbo tí ń lọ́lẹ̀ ọ̀dà ìdáhùn pé kò ní sí nǹkan kan mọ́ sẹ́rí nípa wọn mímíkì ohun ẹ̀wọ̀n mímíkì ohun ẹ̀yẹn èèyàn ní gbogbo wa sẹ́rí nígbà tí mo gbọ́ fọ́ìsì yẹn tí Muyideen wá ní wọ́n mímíkì ohun ni mo ní ohun yóò súnmọ́ tí wọ́n mímíkì ohun yẹn ohun yìí jọ ohun Muyideen gangan mo bá pe Muyideen bẹ́ẹ̀ ni àbẹ́ẹ̀kọ́ láàrin wa àtọ́lọ́hun ó sì rò pé wọ́n mímíkì ohun rẹ ni ohun yìí jọ ohun rẹ̀ má parọ́ táwọn náà bá fọ́n sọ́pọ́tì ń sìn ànífẹ́ kọ́ dójú tì wá mo ní àmọ́ tó súnmọ́ jù ní pé fọ́ìsì ẹni Muyideen wá ní sẹ́mọ̀ mọ̀ pọ́lọ́hun èsì lẹ́yìn alábòsí wípé wàláì ohun ọmọ bóhun yẹn ṣe jẹ́ wàláì ilẹ̀ àsìm sẹ́ẹ̀rí bó ṣe wíhun náà wàláì mi ò bìlífù pé irọ́ kọ́ ló pa láàrin yẹn bí mo ṣe máa yín sọ̀rọ̀ yìí but sẹ́ẹ̀rí bó ṣe sọ yẹn mi ò bìlífù ẹ̀ but ipò tẹ́sí mi fẹ́ kí n dúró ni pé ìgbà tóun ti sọ pé kò rí bẹ́ẹ̀ in tóun wí fún mi yẹn lẹ̀sìn mi fẹ́ kí n dúró torí pé mi ò sí ń bẹ̀ mi ò mọ̀ ń pa mídíà mi ò mọ̀ bóyá wọ́n lè ṣe bẹ́ẹ̀ to extend pé ẹ ní mọ different láàrin voice ẹ gangan real voice ẹ àti kí wọ́n mímíkì ẹ èmi ò mọ̀ ń pa ẹ̀ ìgbà tí mo tún wá gbọ́ program bàbá Kọ́lá Olóòtú lé nínà mo tún wá bí wọ́n léèrè pé ìgbà tí mo gbọ́ tán máa pe Muyideen pé bàbá Kọ́lá Olóòtú sọ pé ẹni tó bá lè bá wọn get account number GTB account number yẹn àti number tẹ conversation yẹn tán bá lè morúkọ ẹni yẹn wọ́n lè mọ ta ló mímíkì voice ẹ gangan àwọn dẹ̀ fẹ́ nìyẹn ní 1 million Muyideen wá ní òun búra lórúkọ Ọlọ́run pé òun ò mọ̀ ń pa voice yẹn o sẹ́rí bó ṣe sọ́ọ̀n náà bí mo ṣe tó pé lónìí tá a interview rẹ̀ yẹn náà kódà mo sọ fún mi mo ní màá rìkọ́dù ẹ̀ but àwọn ò fẹ́ ká máa prolong matter kẹ́yìn ká máa fi ọ̀rọ̀ rẹ̀ ṣe bí bàtẹ́ kẹ́ máa play ẹ̀gbọ́n tó wí ẹ̀gbọ́n tó náà wí but sẹ́rí gbogbo ọ̀rọ̀ tí ń sọ láàrin ọ̀nà méjì ni mo ti kẹ́fìn irọ́ níbi ọ̀rọ̀ Muyideen ọ̀nà méjì ni mo ti kẹ́fìn irọ́ níbi ọ̀rọ̀ ẹ̀ ọ̀nà méjì ọ̀nà àkọ́kọ́ ni ọ̀rọ̀ mímíkì voice wa mímíkì voice ṣe wá rí tó bá padà já sí pé irọ́ náà lọ́pa kò túmọ̀ sí pé ẹni ibi ni bẹ́yìn náà bó ti jọjá sí pé tásìrì rẹ̀ bá tú pé irọ́ lọ́pa pé wọ́n mímíkì ẹ̀ bẹ́ẹ̀ náà làṣírí tiyín náà tú wípé ẹ̀yin náà parọ́ pé wọ́n promise ní 5 million bẹ́ẹ̀ bá ó di Muyideen pé irọ́ lọ́pa ń parọ́ mọ́ ẹ̀yin náà parọ́ ń bẹ̀rùn that mean òpùrọ̀ 1 òpùrọ̀ 2 ṣẹwárí kẹwàá padà sí findings kẹwàá padà rí pé ajé padà sí máa lérí ọparọ́ ń bẹ̀ yẹn ni
kò túmọ̀ sí wípé kẹ́ ẹ mọ̀ yàn pé ẹ bódodo mẹ́wàá ń bi ọ̀rọ̀ ẹ wá bá irọ́ ẹyọ kan pàdé ẹ lè qualify gbogbo yòókù pópòrọ́ ni náà tó bá parọ́ ń bẹ̀ yẹn ẹ wọ́n sáà bí ṣe ẹ̀rí kọ́ parọ́ ń bẹ̀ kò túmọ̀ sí pé káwá dòdò pé ẹ̀tọ́ rẹ̀ ò ní jẹ́ ẹ̀tọ́ rẹ̀ mọ́ torí pé tẹ̀yìn ọ̀bá mú kẹ́ mú lọ́nú àgbàlá for the first place irọ́ tó pa yìí ò ní jáde mímú tẹ̀yìn mú kó lórí street níbi títí ń ta chájà rẹ̀ ló bí irọ́ yìí oh God tẹ́ bá ní Muyideen máa ń parọ́ irọ́ ní ń pa sẹ́mi èmi àti yín ó ṣeéṣe ká má mọ̀ tẹ́lẹ̀ lẹ́nu ìgbà tí wọ́n mú lọ́nú àgbàlá ó jáde lọ́rọ̀ ẹ̀ dórí mídíà gbogbo ọ̀rọ̀ tẹ́ bá wá kẹ́fín nínú ẹ̀ bí ti ń parọ́ rẹ̀ bọ̀ tẹ́lẹ̀ nù ẹ̀yin lẹ mú lọ́nú àgbàlá lẹ fi sọ irọ́ tí ń pa jẹun yẹn di tẹ̀rù ara yín ta lórí ẹ̀ pé tí ń tẹ̀lé mi náà am I communicating sẹ́rí but ẹ̀yin ká fẹ́ kọ́ ẹ pé bẹ́yìn ṣe fúra pé mimic voice tó ní wọ́n mimic voice òun ni káwọ́ kẹ̀ jáde àwa náà ajáwọ́ wọ́n máa ṣe bọ̀dẹ́ lọ máa ṣe kíní ká tọ́wọ́ ẹgbẹ́ yìí lẹ bí ṣe bẹ̀ lọ́n kí gbogbo ayé ó kẹ́yìn sí ni ṣe bẹ̀ lọ́n pé kẹ́ẹ̀mọ̀yàn mọ́rọ́ kẹ́kẹ́yàn parọ́ kan kẹ́ẹ̀mọ̀rọ́ sẹ́rí nínú ọ̀rọ̀ rẹ̀ irọ́ kejì tí mo kẹ́fín ni ìgbà tí à ń sọ̀rọ̀ ní last week tí bàbá Kọ́lá Olóòtú ṣe program yẹn máa ní ọ̀rọ̀ tí bàbá Kọ́lá Olóòtú mọ̀ sọ rèé wọ́n ní àfi owó tàn ọ́ pé àfi 5 million tàn ọ́ ó wá ní bàbá Kọ́lá Olóòtú ò ní sáìdì mi wàláì ó ní bàbá Kọ́lá Olóòtú ò ní sáìdì mi ó ní talẹ̀ fẹ́ kéde sí ó gbè fún ó ní bàbá Kọ́lá Olóòtú àti Àgbàlá Gabriel bí wọ́n ti rí rèé ó sọ àwọn ọ̀rọ̀ kan lé ìgbà tó sọ lé sẹ́rí ọ̀rọ̀ tó sọ yẹn èmi náà padà èrò ẹ̀mí tèmi náà ni pé bàbá Kọ́lá Olóòtú bàbá yìí lè fọ́ọ̀lù síbi pé ká máa tẹsẹ̀ bọ́sẹ̀ ká máa dúró déédéé lórí ọ̀rọ̀ yìí torí pé wọ́n ń jàǹfààní Christian lórí ètò wọn wọn ò ní fẹ́ bàjẹ́ ń bẹ̀ yẹn wọn ò dẹ̀ ní fẹ́ bàjẹ́ lọ́wọ́ àwọn mùsùlùmí mo ní torí pé èmi ò mùsùlùmí yóò dúró déédéé èmi rò bẹ́ẹ̀ tẹ́lẹ̀ Muyideen náà tó wá sọ̀rọ̀ tó jọ ní tèmi náà rò pé bàbá Kọ́lá Olóòtú lè má fẹ́ sòdodo torí pé àwọn èèyàn tó ń fìnẹ́sì wọn pẹ̀lú gbogbo ètò wọn tv gbogbo ẹbí ń ṣe lẹ̀ o ọjẹ́ mùsùlùmí ọ̀kan o àníṣòwò ti wà kódà mo lè lọ ìyẹn lè lọ porópó fẹ́ bọ̀gún ẹ má pè WhatsApp number mi torí Allah ẹ dákun ṣẹwárí ìgbà tí bàbá Kọ́lá Olóòtú wá jáde lónìí bàbá Kọ́lá Olóòtú wá ní tí mo bá gba náírà kan àbí nǹkan síbẹ̀ náà kọ́ ni wọ́n wí ni lọ́wọ́ Àgbàlá Gabriel rí ọlọ́mọtí ẹ̀já àwọn orí dààmú tí ó gbà wọn lọ wájú ẹ̀ láti máa mo wá ń sọ pé sọrí pé irọ́ ń bẹ ń bi ọ̀rọ̀ bàbá yìí ni wọ́n sọ tó báyìí wáyé tó jásí pé kẹ́yìn tó máa rò pé ẹ̀ ń fura ẹ̀ ń kẹ́fín irọ́ àwa náà ń kẹ́fín àwọn nǹkan kọ̀ọ̀kan sẹ́rí bá akẹ́fín rẹ̀ ni Ọlọ́run nìkan lọ́mọ òdodo ẹ̀ èmi àti yín ọ̀rọ̀ yóò sojú wa gbogbo tó ti sókùnkùn sáwọ ẹ̀dá kedere níwájú Ọlọ́run but èyí tó clear sí kálukú yín òun gangan ni pé wáyé tí irú yín ò fi lè stand lórí pé bóò lẹ̀ tọ́ Muyideen ó ṣe jẹ́ tiẹ̀ ẹ fẹ́ kí ó ṣẹ̀ṣẹ̀ di ọ̀rọ̀ ẹjọ́ gẹ́gẹ́ bí ìjọmọlúwàbí tí Yorùbá jẹ́ ṣé ó dìgbà tó bá ṣe dọ̀rọ̀ kóòtù tí wọ́n ṣe ń sọ pé ẹ lọ fálù iye tó bá jẹ́ ẹ sọ fún ìyàwó ẹ̀ sọ máa divorce ẹni sọ máa fẹ́ ẹni sórí court marriage ni wọ́n ṣe torí ẹ lọ gba certificate marriage ní kò náà wá ẹ invite wọn. àwọn blogger wọ́n jẹun níbi ọ̀rọ̀ yìí dépò pé àmọ́ gbogbo ẹ̀yin bloggers ẹ̀yin tẹ́ ń gbọ́ olórí mídíà àròyìn Muyideen tẹ́ fi ń jẹun lọ yìí òun ọmọ kankan pa o gbogbo owó tẹ́ ń gbà kò ní náírà kanú ẹ o ọmọkùnrin ń dààmú lọ́wọ́ ni o bí ó ti jẹun tọ̀sán yọ Ọlọ́run nìkan ló mọ̀ àwọn tí wọ́n ń ṣoore fún bọ́lọ̀ ti fún wọn lágbára mọ́ wọ́n ń ṣe ti wọn nítorí pé tó bá jẹ́ pé èèyàn ní nàá káwọn ṣe tàwọn ni ṣàpẹ́ kò ní dùn mọ́ yín kọ́rọ̀ yọkà dáìdá báyìí torí pé òun lẹ́yìn fi ń jẹun lọ
ẹ̀yin kan tó wá mọ̀ dodo but nítorí pé ẹ ti mọ̀ pé tẹ́ bá follow síbi tí crowd wà torí pé ibi tí ẹnu bá pọ̀ sí làwọn blogger máa ń wá pé ẹnu pọ̀ sí ẹnu ìyá kan bẹ tẹ́mi kọ́kọ́ sọ̀rọ̀ ń bi ọ̀rọ̀ mi mo ní ìyá yìí understand matter yìí bàjẹ́ èmi bá bẹ̀rẹ̀ sí ròyìn ìyá yìí lórí èmi gbé ìgbà yẹn gbọ́ mo ní problem yẹn mo máa tètè trust yẹn ló máa fi nira fún mi tí bá ti pè yẹn lẹ́ni eré lónìí ìgbà tó bá di ọ̀tún lẹ́mẹ̀ẹ́kan ní gbélé rí ibú ni pé ó pò mọ́ afẹ́ bá ọ lọ báyìí ní sí torí pé ìmọ̀ ọ̀gá yìí tó mẹ́ni èmi ò ní mà pé wọ́n kàn pretend ni ìyá yẹn èmi ní ìyá yẹn understand matter yìí bàjẹ́ ìgbà tí mo short video ìyá yẹn lálẹ́ àná mo bá di tí ń sépèlé Muyideen ọ̀rọ̀ tí ìpọ́sẹ̀ méjì tán tí ìyá yẹn sọ pé ẹ ṣàbòsí fọ́mọ yìí ni ẹ̀tọ́ rẹ̀ dà gbogbo nǹkan ní ẹ̀tẹ́ gbà ló lè ní ẹ fọ́mọ yìí gbowó ni ìyá bá yí padà ìyá mo lẹ ti ṣe findings kò sí ń tọ́fà ẹ fi owó síwájú ju bẹ̀rù Ọlọ́run lọ tẹ́ ẹ̀ mọ̀ ìpè mi àti yín a lè sùn lé nìkan mọ́ jí mọ́ ẹ lè sí page táwọn èèyàn bá mọ kóòdì tẹ lò fún page yẹn ó máa di tẹlòmíì àwọn India máa já kí ẹ property ni ẹlẹ́mọ́ lò gbẹ̀yìn ayé ààrẹ ni tó fẹ́ sílẹ̀kùn mọ́tò ẹ̀ báyìí tó sì lọlẹ̀ bẹ́ẹ̀ ó sì kú bẹ́ẹ̀ bí ètò ń sọ̀rọ̀ yìí mo lè má dọ̀la èpè kọ́ ìsàjà àjálòhùn la yastakhiruna sa'atan wala yastakdimun tọ́jọ́ mi bá pélé ni ẹni tó máa ní kọ́ dọ̀la kò sí but ẹ̀yin bloggers yẹn èyí tó jẹ́ Christian nínú yín gbọ́lọ́ngbọ́ èyí tó jẹ́ mùsùlùmí nígbàgbọ́ àfàwọn èèyàn péréte láàrin yín tí wọ́n jẹ́ olùbẹ̀rù Ọlọ́run tí wọ́n jáde nílé eré àwọn nìkan tí wọ́n jẹ́ bloggers ni wọ́n ń gbé mi sórí conference call pé àmọ́ ibi tọ́rọ̀ yín lọ o wọ́n sábúrú fọ́mọ yìí ni àwọn blogger yẹn sí àwọn gẹ̀ẹ́sì ṣe mùsùlùmí bẹ́ẹ̀ la wá rí ẹ̀yin kan tó jẹ́ pé ẹ̀yin kan wá fúnra yín ẹ wo ọ̀rọ̀ Muyideen ẹ wo bẹ́ẹ̀ ti sọ́dà ní gbogbo ilẹ̀ Yorùbá torí pé eléyìí náà fẹ́ sọ sí ìwà crowd ó mọ̀ pé ọ̀rọ̀ Muyideen ní trend lọ́wọ́ kí wọ́n sàtẹ̀lé mọ̀ pé òun náà dá sí Àgbàlá àfibí sólóore ẹ̀yin àbá ẹ̀sìn bẹ̀rù Ọlọ́run ẹ̀sìn bẹ́ẹ̀ jáde ẹ̀sìn kalẹ̀ ẹ̀sìn bẹ̀rù ẹ̀ mọ̀. Bàbá Kọ́lá Olóòtú tẹ́ bá fẹ́ ṣe dáa sẹ́rí 1 million tẹ́ promise ẹni tó bá bá yín rí ẹni tó ní nọ́mbà yẹn Muyideen ló yẹ kẹ́ kó fún kẹ́ fi compensate ẹ pé irọ́ tí mo pa mọ́ láti jẹjọ́ ibi tí wọ́n gbé ọ̀rọ̀ rẹ dé foríjì mi yọ̀ǹda mo 1 million yẹn Muyideen ló yẹ kẹ́ kó fún account number yẹn sì máa ready lọ́tùnla bóyá lọ́la gan inshallah akájú account number rẹ̀ sí ẹ sọ́wọ́ yẹn sínú account ẹ̀ olóní sẹ́rí kẹsẹ̀ máa sọ pé ẹ̀hún torí pé ọ̀tọ̀ ni ẹ má fi owó yẹn dà wá lórí irú o àwa já o ọmọ oko tó gbó kírákírá làwa o ẹ wá dà fight 1 million yẹn sí pé number conversation pé ó mímíkì kí ni tí ẹ̀yin kọ́ ọ̀rọ̀ mímíkì ọ̀kan yín síbẹ̀ kọ́ ni ọ̀rọ̀ mímíkì wọ́n mímíkì rẹ̀ kọ̀ọ̀kan yín 1 million yẹn ọ̀gá leave Muyideen alábàárù Bódìjà go and find work to do ìwọ níṣẹ́ lọ́wọ́ ni wọ́n ráyè wò mí Daniel mi mọ bó la sì rí nílẹ̀ Yorùbá mi mọ bá ti rí ilẹ̀ ọ̀rọ̀ Muyideen kílẹ̀ àdébí pé kò yẹ ká rí olóríire kankan kọ́mọ ọ̀dà sáà di mátà yìí ṣé ọ̀rọ̀ tí mò ń sọ ṣé mò ń bú Àgbàlá Gabriel ní sàbí à ń ṣe pèlè but mi mọ bọ́lọ̀ ṣe dá ìran Yorùbá mi rò pé tí mátà yìí bá ṣẹlẹ̀ nínú ìran mi 85% ló máa support Muyideen but ilẹ̀ Yorùbá ṣẹ́rí tẹ́bà yìí pé bóyá mo understand ẹ̀sìn mi religion tí mo nígbàgbọ́ nú ẹ̀ tó jẹ́ pé òun náà ní Islam tọ́lọ̀ wọn gbà lẹ́yọ̀ kan mo fẹ́ lè sọ pé èèyàn fẹ́ lè ronú pé àbíkọ̀ sọ́lọ̀ ni torí pé iye èèyàn tẹ́ ń ba nǹkan jẹ́ tọ́lọ́run sì ń wò yín ràn but ìsìdẹ̀rẹ̀ àjùlọ Ọlọ́run bá pè Ọlọ́run ní téèyàn bá ń ba nǹkan jẹ́ tí bá ń ṣàbòsí tẹ́ bá fura pé gbèsè ayé rẹ̀ sì ń rọrùn ìsìdẹ̀rẹ̀ àjù ni Ọlọ́run ló ń dẹ́ lẹ́kẹ́ ni tó ń bá gbà mú kò ní bọ́. ẹ̀kejì kéèyàn jáde ní ìkànnì kan mọ́ séèyàn mọ́ láyé ẹ fura sí ń tọ̀ òun náà òun lè ṣe ní eré ni gbogbo ẹni tó bá tọ́ kò séèyàn láre èmi ò túrọ̀ sí ẹnì kankan o ẹ kí èso náà. You are include who spoil the world. Bóyá ọba wọlé wàhálà ayé tiẹ̀ but I think it's right. Kò sí èèyàn rẹ̀ láyé mọ́ ayé ti bàjẹ́ aláburú lẹni tó bá sọ pé kò sí èèyàn rẹ̀ láyé mọ́ pé kò sẹ́ni tá lè trust mọ́
ìwọ gangan ni danger. Because ẹ̀sìn wà, Islam wà, ìwà tí wọ́n bí mọ́ kálukú ni kálukú ń wù. Ẹni yẹn lè máa blame ẹni blame ẹ̀sìn ẹ̀. Christian kan Bible kan sọ pé kéèyàn máa lu jìbìtì kó máa jẹ̀gún eléégún mọ́yán. Ìgbà tí Muyideen jáde tó bá sọ pé òun tiẹ̀ fẹ́ dán Islam wò, ó mọ̀ pé irú ìwà tí wọ́n wù fún nínú Christian yìí mùsùlùmí kan ò ní wúrú ẹ̀ mọ́ ní àwa gan lè wí tó burú jù yìí lọ. Èèyàn ní gbogbo wa pé tẹ́ bá kẹ́fín sí pé Àgbàlá Gabriel wùwà burúkú kan wípé bóyá nítorí pé ó jẹ́ Christian ni, kò sí ẹni tí èèyàn jẹ́ mùsùlùmí táwọn olóṣèlú wa bá fẹ́ kó wa lówó jẹ wọ́n fi ọ̀rọ̀ religion ṣe mọ́. Bó bá jẹ́ Christian wọ́n jọ dúpù wa náà ni. Tó bá ti di pé torí pé wéè tí wọ́n jọ fi kalẹ̀ láti máa dúpù aráàlú máa kówó ìlú jẹ kò nídìí religion. Ọwọ́ lè kówó oúnjẹ tán kọ́ ọmọ lè renovate mọ́sálásí kan ní ẹ bá mi ka yẹ mọ́sálásí tí ń bẹ ń lu ìmọ̀ fẹ́ renovate ẹ̀. Ṣé ń tíjọba ṣé ń tà àárọ̀ lọ áùsì fónù? Kí ni ti ẹ pẹ̀lú kọ́ máa renovate? But ó ti mọ̀ pé tóun bá ti gbé gbá bẹ́ẹ̀ rẹ̀ pé ọmọ wa ni o ẹbí ọmọ rẹ ni Kàrímù nígbà tó wà ní áùsì ó ṣe gudugudu méje yàyà mẹ́fà. Mọ́sálásí náà wọ̀ yìí ò ló sáré níbẹ̀. Owó tó yẹ kí wọ́n fi ṣe ná, owó tó yẹ kí wọ́n fi sọ̀nà tí kálukọ́ benefit. But wọ́n gọ síbi ara ẹ̀sìn. Tó bá dìgbà umura wọ́n lọ ájì wọ́n tọ́ka mẹ́ pé aláàjì mà ní bọ̀ tán bá fẹ́ kó wa lówó jẹ wọn ò ní di religion. Ló fi jọjá sí pé ní ma difference nínú ẹni tí ń kówó jẹ nínú Kírísítẹ́nì àti Mùsùlùmí láàrin wọn. Ta ló ń tẹ̀lé mi? Ọlọ́mọsá wà pẹ̀lú wa. Bàbá Kọ́lá Olóòtú 1 million yẹn tẹ́bá sẹ́rí tẹ́bá tún ẹ̀yin nìkan lèmi lè máa dá lóhùn straight o sáré gbogbo àwọn dán padà bíléèdì náà àbá bọ́lọ̀ ń sọ ẹ̀sìn ìbẹ̀rù ọlọ́ àbí onídá wọn lóhùn àmọ́rù yín tẹ́ ní kímà ayé ń gbọ́n tẹ́ ń sọ gan báwo ni ó bá ṣe dáa tó kírù yín ó dúró lórí dáadáa lórí ọ̀rọ̀ yìí kẹ́ má bẹ̀rù àwọn bloggers tí wọ́n máa gbé yín. Ọlọ́run máa ṣàwà pẹ̀lú wa ọlájọ́ kan sọ̀rọ̀ wájú Ọlọ́run àti àwa àti ẹnì kọ̀ọ̀kan wa gbogbo ohun tí kálukú fi dá sí bóyá lómi ṣe mistake ni tó rò pé ó sì wrong way ló dẹ̀ gbá ó rò pé bóyá òun wà lórí right ni Ọlọ́run máa ṣà dáàbò ẹ̀bò wa ọlájọ́ kan sọ̀rọ̀ wájú Ọlọ́run Ọlọ́run máa ṣà wà pẹ̀lú wa ẹ dákun àrọ̀ wa àwa tí ẹ rò pé bóyá èmi ni màmá yìí pè for the first time tí wọ́n ní kí n wá Muyideen lọ tẹ́ bá rí mistake kan nínú ntẹ́mi bá ṣe àbí tẹ́ bá rí mistake kan nínú tí Muyideen bá ṣe bóyá kẹ́ ẹ pè wá. Sẹ́rí táyìn bá tún wá jáde táyìn bá wá against Muyideen 100% tẹ́ wá ń dá Àgbàlá lẹ́bi àwa ò ní dákẹ́ fún yín o. But táyìn bá rí pé ẹ̀sìn ni táyìn pẹ́sìn lẹ́yìn náà ń target ẹ̀yìn tí wá rí pé àwa ti jáde okay. Wá ìtọ́já sí pé ńgbà tẹ́yìn jáde lórí àwọn ọ̀rọ̀ míì ọ̀rọ̀ ìyá kan kò sí ìyá kan wá ìgbà táwa ti mọ̀ pé ẹ̀yìn ti wà lójú ọ̀nà ńbẹ̀ wá ìtawọ̀ dá sí torí pé a ti mọ̀ pé a ti lásojú ńbẹ̀ nìyẹn. Torí pé wá ìtí àwọn ọ̀rọ̀ míì jáde àwọn ọ̀rọ̀ míì ti jáde ọ̀rọ̀ ìyá kan ọ̀rọ̀ ẹlòmíì ọ̀rọ̀ kìíní kan ẹ̀yin lẹ́ ń gbé kámẹ́rà lọ ẹ̀yin lẹ́ ń interview wọn wá ìta ọ̀rọ̀ tó sì jọ kan gbogbo wa ni bọ̀tà láti rò pé ẹni yìí ti sọ dẹ̀ wá ìta àwọn ò nídìí ẹ̀ mọ́ kásẹ̀ mọ́ lẹ́nu jó ní ìtọ́rọ̀ ìbẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ ó láwọn ọ̀rọ̀ tó yẹ kí n jáde kí n sọ but tẹ́ bá sọ ọ́ di gòbí mọ́ mi lọ́wọ́ ló jẹ́ ń dákẹ́ mo mọ tí mo lè sọ lórí ẹ̀ pé àbòsí lẹ ṣe fún ya yìí àbòsí rẹ̀ fún ya yìí ẹ̀dẹ̀ báyà yìí ló kọ́ ẹ̀jẹ̀ sẹ́rí bẹ́ẹ̀ sí ń pàyà yẹn lẹ́kún yẹn àdójútì ní fún gbogbo àwa mùsùlùmí àfẹnitẹ́rì ọba pé lókù but in tí òjé ń sọ̀rọ̀ kankan lórí ẹni pé a ti mọ̀ pé aláwọn aṣojú lórí mátà yìí láì ní ìtawà tó dì mú ká máa bá bẹ̀ lọ lójó jẹ́ sí pé ọ̀rọ̀ ti kírísítẹ́nì àti mùsùlùmí tí wọ́n ní wọ́n ń jà ní sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní àfáà wa ẹ̀yin náà sọ̀rọ̀ sí mo ní àwọn èèyàn ti sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ti sọ̀rọ̀ kí lèmi tó fẹ́ máa sọ ẹ fi mí lẹ̀ torí pé tọ́ ìpé gbogbo mátà lẹ èyí náà lẹ́wọ̀n ní wọ́n fi ń wọ́kọ ní owó Facebook náà wọ́n wá followers ní mo sì ní tọ́pọ̀ mọ̀ pé n tí ń sọ wọ́n bá ti conclude pé ìnítumọ̀ nú ayé unfollow mi èmi ọ̀bẹ bẹ̀ unfollow mi nísìn ẹ dákun tẹ́ bá ní nǹkan kan èmi ni mo sọ̀rọ̀ ní àwọn àfáà wa kọ̀ọ̀kan tí a jọ wà lórí ọ̀rọ̀ yìí ni tẹ́ bá rí pé bóyá
asọ̀rọ̀ kan ó fẹ́ dàbí pé ó lè dá wàhálà lẹ̀ tó bá jẹ́ pé ẹ̀sìn ló jẹ ẹ̀yin lógún wáyé tẹ́yìn ò lè pè àwa wáyé tó jásí pé láwọn agbègbè ọ̀rọ̀ ẹ̀sìn mi táwọn mọ̀ pé ẹ̀yin lẹ dìímú èmi máa ń mẹ́sẹ̀jì yín pé àárín yìí sheik ẹ wòye sí ẹ̀sìn ní mashallah ń tẹ̀sẹ̀ wá sọ yá á sì wáyé táwa máa fi advice yín lórí àwọn nǹkan kan táwa bá rí torí pé a rí pé ká máa jáde lórí yín ká máa ṣé ṣubú yín là ń fẹ́ ni ok kí n máa jáde ká máa búra wa kẹ́ẹ̀dẹ́ ní ẹ̀sìn kẹ́ẹ̀dẹ́ ní ẹ̀yìn ṣé ó máa lékún oore mi ni èyàn ní ní tájẹ̀tì pé kọ́ ọmọ làkejì kó ṣubú èyàn ní ga al-jazā'u min jinsil 'amal tó bá jẹ́ pé tí ń bẹ̀rẹ̀ mi ti wà náà ni pé kí Àgbàlá Gabriel kọ́ dẹni ẹ̀sìn kọ́ dẹni kíníkan ó ṣe ń tá a bá rorò ń tá a bá ṣe fún làwa náà gbà kọ́ra kọ́ mọ̀ jẹ́ Christian kọ́ jábọ̀ òrìṣà àbọ̀rọ̀ jàmbá ẹ sì mọ̀ pé kéwú yé wa àwa náà mọ̀ pàgbà wáyé tó fi jásí pé ilẹ̀ máa tún sọ fún wa ẹ má ṣàbòsí rẹ̀ ẹ má gbà fún kọ́ ṣàbòsí rẹ̀ ṣé àṣẹ wa wọ ìdádì ni but ẹ̀yin náà rò pé bóyá tẹ́yìn náà bá ń sọ àwọn followers àwọn blogger wọn ní this is Afa now I follow you I support you Afa àwọn mùsùlùmí yẹn wọ́n dẹ̀ fẹ́ bà wá lójú jẹ́ ṣé àwa mẹ́ náà. Hello. Wa alaikum salam wa rahmatullah. Àsìkò yìí ni o. Alama mi. Kòkòrò inú ẹ̀jẹ̀. Wọ́n sì ń pè mí fún kòkòrò inú ẹ̀jẹ̀ ni o. Ní tí wọ́n máa ń pà wá fún nù. Mo yẹ pé ẹ dákun ìyàwó mi bí ó ṣe ní lọ. Bàrà táwa máa fún ìyàlẹ́ pé lọ tọ́jú ẹ̀ dáadáa. Mo yẹ wọ́n pè wá fún gbogbo àwọn oògùn dáadáa báyìí ẹ dákun ọ̀gá mi bí ó ṣe gba tèmi. Bí ó bá ti gba tiẹ̀ mọ́ Ọlọ́run ò kórè rẹ̀ síbẹ̀ nù máa bẹ́ lọ́hùn àmọ́ pé yín kí ló kọ rẹ̀ ẹ lè rí fọ́tò rẹ̀ ẹja wo wò ná àwọn èèyàn kan ní bẹ́ǹdì rẹ̀ wọ́n fẹ́ dàrin yìí lónìí oore sì ń bẹ́ǹbẹ̀ tẹ́ ẹ̀ bá kú o gbogbo gbèsè tó yẹ ká gbé tẹ́ bá lè kọ́kọ́ rí àgbò àwọn èèyàn gbogbo wọn orí burúkú wọn yẹn ogun wo sàn àwọn tó ní sọmọ yín níta bá ti lè júwe fún yàn lọ rà á lọ sí nǹkan báyìí dáwà ń ṣe nìyẹn àwọn ò sí fún pé torí ẹ máa ń dá gbọ́ kí wọ́n ní yìí náà pẹ̀lú jálàbí táwa bá sọ̀rọ̀ ń pa ewúro nta lè lò fún ṣé nta wàá mọ̀ fún lẹ́yìn lè sọ tá a bá sọ ní sí pé ewúro oògùn kòkòrò inú ẹ̀jẹ̀ ni tó confirm insha Allah antibiotic gidi ni oògùn ewúro tó ń wò yẹn ó nìkan oògùn diabetes ni oògùn arthritis ni menstrual pain oògùn ẹni tọ method tó yẹ kàn gbà ló fi sọ̀tọ̀ọ̀tọ̀ oògùn kòkòrò inú ẹ̀jẹ̀ tí àfáwà yìí pè mí wọlé fún sìn bóyá fóònù wọn ló kọ̀ tí wọ́n ti pè mí padà ẹ jẹ́ ń dá wọn lóhùn kájọ jàǹfààní ẹ̀. Hello. Hello, sir. Hello. Ẹ káàsán. Yes, sir. Mo ń gbóhùn mi bẹ́ẹ̀. Bẹ́ẹ̀. Mo ń fi sáfà ṣiṣẹ́ sí náà ni kí lẹ fẹ́ bẹ̀ mí. Kí lẹ fẹ́ bẹ̀ mí. Ìmọ̀ ẹ nídìí kẹ́ ní ìmọ̀ Allah irú ìmọ̀ wo. Ọgbọ́n àti ìmọ̀ àtòyé Allah gbogbo ń tẹ́ kàkalẹ̀ yìí brọ́dà tàbí máa ń bóyàn Allah nẹ́tíwọ̀kì ní brọ́dà yìí ní àwọn bẹ́ẹ̀ kí n ràn wọ́n lọ́wọ́ ìmọ̀ ọgbọ́n òye Ọlọ́run ní bóyàn Ọlọ́run máa sábà bọ̀ wá èyí tí wọ́n rò èmi náà tí wọ́n fi rò pé bóyá èmi ní níwọ̀n bá pé kí n tọrọ fáwọn ni Ọlọ́run dákun má bà tèmi náà jẹ́ o masha Allah la quwwata illa billah. Hello. Ok ìmọ̀ yẹn àti ọgbọ́n àti òye yẹn ìkápá talẹ̀mọ̀ tó lè ṣe fún yàn Ọlọ́run àtèmi àti Ọlọ́run sì fi ṣàánú wa pẹ̀lú ògùn Ọlọ́run ní sọ wá di òpè àní sẹ́ni tó ti mọ̀ tẹ́lẹ̀ tí ó mọ̀ mọ́ ìwọ̀n bá ta bá wá mọ̀ sẹ́rí kéèyàn ó ní ìmọ̀ kọ́pọ̀ kò túmọ̀ sí tọ́lọ́run bá ti fàlùbáríkà sí òtún bá ń tẹ́ni sẹ́rí kéèyàn mọ̀ kọ́lọ́run sì fàlùbáríkà sí wọn bá téèyàn bá mọ̀ òun lóore àtèmi àti Ọlọ́run má ṣàṣoore fún wa sẹ́rí nínú nǹkan tó máa jẹ́ kéèyàn ní mímọ̀ ni pé kẹ́ pa òfin Ọlọ́run ọba mọ́
ó dà pé mo fura pé Christian ni bẹ́ẹ̀ Christian. mo notice bẹ́ẹ̀ sọ pé nínú pé àwọn ìwà ẹ̀ṣẹ̀ kálukú rẹ̀ la mọ̀ kí yẹn máa parọ́ kí yẹn máa mutí kí yẹn máa. gbogbo yẹn dáàdi ẹ má jẹ òyìn ara mi. mi ò síwájú mi kí n má bí jìbìtì. mo kàn advice yín ni sẹ́ni gbogbo àwọn ìwà ẹ̀ṣẹ̀ ó máa ń sọ̀yàn dópè níbi ìmọ̀ Ọlọ́run ni sẹ́ni téèyàn bá jẹ́ ẹni tó ń wọ ẹ̀ṣẹ̀ tó bá máa gbọ́n yóò gbọ́n bérebére níbi ìwà jìbìtì níbi ìwà àwọn ìwà míì ni bọ̀tì kò ní gbọ́n bérebére níbi ìmọ̀ òye láti lè tún kọ́ ẹlòmíì náà lẹ́kọ̀ọ́ lágbàáyé. mo rọ̀ yín ẹ bá Ọlọ́run ọba dúró ẹ dúró lórí ntẹ nígbàgbọ́ sí ẹ bọ́ Ọlọ́run ọba dúró ẹ máa bẹ̀ tẹ bá fọra pé bóyá ẹ fẹ́ ní brain disorder pé bóyá ẹ fẹ́ ní ẹnídìí kí ẹ fẹ́ boost brain yín ṣé ń gbọ́ láti pé bóyá kẹ máa wà alert for anything ẹ fẹ́ wà ní school ni ẹ wà ní kíníkà láti lè máa study nǹkan easily ẹ lọ sí ṣé ẹ mọ ewé kan tí Yorùbá ń pè ní ewé tá à ń pè ní mint leaf. ẹ mọ̀ ìlú wo lẹ wà? Ìkòròdú o ẹnìkan ta nǹkan Islamic níbi Ìkòròdú garage ń bẹ̀ yẹn náà ẹ bẹ̀rẹ̀ àwọn tó bá ok mint leaf yẹn náà lè kàn nídìí sá ẹ lè pè mí padà tó bá yá báyá lẹ́yìn bí 1 hour ń sì kẹ́ mẹ́sẹ̀jì mi lórí WhatsApp. àwọn dáwà máa ń sọnù kì í ṣe pé ẹjọ́ bẹ́ẹ̀ ṣe bá ń lé ìyálé mi lọ ń dà mí láàmú àwọn oníṣẹ́bù yẹn àwọn eléyìí àwọn oníṣẹ́ máa bí owó àwọn ẹrù pé bóyá orí mi ò pé ẹrù pé bóyá àmọ́ tá à ń ṣe á fi ókú lẹ̀ fọlọ́run wọ́n dọ̀hún sáré àwọn kan tí máa bí owó nìkan máa bẹ̀yàn pé mo fẹ́ kọ́kọ́ mi ó gba tèmi kì í náwó fún mi owó lẹ́yìn fi wọ́wọ́ bá wọn kọ́ńpìn wa èrò fẹ́ dá lọ́jọ́ mẹ́ta yìí ẹjọ́ bẹ́ẹ̀ sì bá mi ṣe tèrò ní dáńbẹ̀ wàlẹ́ èèyàn ọ̀nà 2.5 million lága tí kankan ò ní tẹ̀yìn ẹ̀bọ ìkàkọ̀ ò ní tẹ̀yìn ẹ̀bọ ẹ̀kàn máa lọ́ra fẹ́ǹsà làwọn ọmọ ní àánú Ọlọ́run mọ̀lẹ́ ọ̀yàn ní mọ̀ pé ó lé jìbìtì irọ́ ẹbọ ni ló fi já sí pé oore tó ń máa gbàyàn kalẹ̀ lóore tẹ́ni tí ó fẹ́ fún olóore inú rẹ̀ gẹ́gẹ́ dùn sí òun náà sọ̀rọ̀ yẹn nítorí ìtọ́lọ́hún pé mo fẹ́ sọ̀rọ̀ nítorí ẹ̀sìn mo fẹ́ bá àná Ọlọ́run pàdé tani mo fẹ́ yọ sàgádà ni kí n yọ fún o àmọ́ pé rí skul tá a dálẹ̀ yìí gbèrò bẹ́ẹ̀ sì ó sì máa wọ́ ń bẹ̀ ṣe àgbàgbà tó bá ṣògùn awọ́rò fún wọn ní skul yóò ṣe fún wọn ní hospital náà ẹ̀ kà máa sàárẹ̀ ni ló jẹ́ pé tó bá ti rí nǹkan mọ́ hospital náà wàhálà àwọn rí nǹkan mọ́ hospital bàbẹ́ wàhálà àwọn rí nǹkan mọ́ hospital wọ́n rí awọ́rò mọ́ hospital lẹ́ẹ̀fì rí lẹ́lòmí ọ̀kan dùbúlẹ̀ àìsàn wọ́n rí nǹkan mọ́lẹ̀ nílé olóúnjẹ kódà kọ́ máa mọ yọ̀ fi sọ bẹ́ẹ̀ kí oúnjẹ rẹ̀ má dùn ibẹ̀ lẹ́mọ̀ náà ọlọ́mọsá àdàbọ̀ àwọn èsè gbogbo nǹkan báyẹn máa lọ rí nǹkan mọ́lẹ̀ àmọ́ bí nǹkan bá ń ṣe èèyàn láìsàn tó bá complain fún wa kódà kó jẹ́ pé a fura pé spiritual challenge náà ni pé ọjọ́ pé eléyìí èsè lásán amantali ẹ try yìí ọlọ́mọ lóun sá àmọ́ pé ẹja wádìí wò tani bẹ́ẹ̀ ń di ẹ̀ ẹja káwọn ọmọ jọ á ṣe àsìn 41 gbogbo àwọn àtàn ni jẹ́ àwọn èsè ọ̀nà tí mo sì mọ ní kò dẹ̀ sáré ẹjẹ́ ń jí sìn yín ní ọ̀rọ̀ mi kan kí n tó máa lọ ṣe rí nínú nǹkan tó jẹ́ kí súnà wù mí pé hálù súnà wal jamaa ṣe rí nǹkan tó jẹ́ wù mí gangan ò ní pé mo yé ti kéèyàn máa criticize mi criticize kí n máa ṣe nǹkan kan kéèyàn máa sọ fún mi pé n tí mò ń ṣe yẹn kò lẹ́rìí inú ẹ̀sìn kí mẹ́rí ẹ̀ wá kí má wà lè máa rí ẹ̀rí tó jìndò ẹ̀rí tó jẹ́ pé màá máa dọwọ́ lápẹjọ kí n máa ṣe mòlídìí nsì kéèyàn ní kí mẹ́rí wá kí máa mẹ́rí wá lábàdì kémi náà sì máa nú ẹ̀mí mi pé sẹ́rí níjọ́ tí mo kọ́kọ́ máa rí sìn sí ọ̀rọ̀ súnà níjọ́ tí mo kọ́kọ́ máa rí sìn sí ọ̀rọ̀ súnà ọmọkùnrin kan ló máa ń kiri wá sọ́dọ̀ mi ó máa ń ago ló ń tà ó máa wá ó máa ń ṣeré pẹ̀lú mi ó wá ní mọ̀lúdì wá kú bí ọ̀tún la àbíjọ́ mẹ́rin ó wá kàn ó wá rí preparation tá à ń ṣe àárín wọn ní agbo à ń ṣe àwọn tí ó gba tẹ́ǹtì àwọn tí ó ṣe kíní kan èmi ò dẹ̀ tẹ́ fẹ́ lópùrí fún bí 50 years tí mo fi ṣe mọ̀lúdì mi ò tẹ́ rí ẹni tí bá wò mí lónìí pé owó ní ń wà ìyí ń wá owó lóòótọ́ o àmọ́ mi ò wá débi tí màá fi wá rò pé yóò aṣọ mi dẹlẹ́sìn kódà tí n bá dẹlẹ́sìn rìn lọ́wọ́ bòmí pé nǹkan tán nísìn
mi eri mo torí pé mo ti máa ń bẹ lọ ìdáyà kí n tó ṣe nǹkan pé Ọlọ́run sa samana mi tí n bá padà wá bẹ́ẹ̀ tẹ́bọ̀ mo gbà pé bọ́lọ́run ti fẹ́ kórí náà nìyẹn mo ṣe mòlúdì fún 15 years mi ò dẹ̀ tẹ́ envelope rí mi ò fi yẹn jẹ́ chairman rí kí n tó bẹ̀rẹ̀ súnà gan mòlúdì tí mo ń ṣe àwọn àfọwọ́pọ̀ má dẹ̀ ní ọ̀yẹ̀ yẹn ṣe wá sí mi ò dẹ̀ gbọ́ owó mi mòlúdì rí láyé kí n wá lọ fi ra bàtà fi kí n fi ra káàdì sí fóònù owó tí n bá pa màá ha fún gbogbo àwọn èèyàn mẹ́ ìyẹn lójú ọ̀rọ̀ mi lọ́rùn ìgbà tí mo padà bá pàdé pé kò tí ẹ sáré ẹ̀sìn ìṣe mọ́ torí pé òun kọ́ ni tájẹ̀tì mi tẹ́lẹ̀ mi ò wó kọ́ mbẹ̀ ọmọkùnrin yẹn wá bí mi lérè pé mòlúdì tó kọ̀ tún la yìí ṣé mo lè fóun lẹ́ẹ̀rí mòlúdì ẹ̀rí mo ní tó bá dọ̀tún la kọ́ padà wá tá bá parí mòlúdì jọ́ kejì rẹ̀ ọba dijọ́ kejì ọmọkùnrin yìí bá dé ẹran tá a pa bí mòlúdì yẹn mo wá tọ́jú rẹ̀ dé máa ní ká ló bá mi ra mọ́ọ̀tì wá fún wàláhì kò jẹ́ sẹ́ni bí o ṣe wá jẹ́ yẹn mo wá ń wò pé wáyé tí màá fi fún yẹn lẹ́ran tí ò ní jẹ́ ọkùnrin kan náà wá kọ́lé sẹ́gbẹ̀ẹ́ mi èmi ni mo ti kọ́kọ́ kọ́lé sí àdúgbò yẹn but ọkùnrin kan náà wá kọ́lé sí ọ̀dọ̀ mi kéde sáfà kì í ṣe àfà kan kò mọ kéwù kan but ó ń lọ sí àlùkò ẹnìkan ó wá rí pé ní tí àfà yẹn ń sọ fáwọn ó yàtọ̀ sí tèmi ń ṣe tèmi ń claim àfà tí nǹkan máa ń kéwù ó wá níjọ́ mi tó ń bá gbọ́ àdìsí kalẹ́ nu mi báyìí wọ́n wá ní àfà tí ń kọ́ àwọn ní ibi tó ń máa ń lọ náà àfà yẹn náà máa ń sọ̀rọ̀ àdìsí yìí but wáyé tèmi fi rí báyìí tí àfà tọ̀hún yẹn kò rí bẹ́ẹ̀ sẹ́rí èmi wá rò pé mùsùlùmí bíi tàwa ní òun tẹ́mi bá wá pa ẹran àdúrà èmi wà ní káwọn máa lọ fún lẹ́ran wàláì kò ní gbà ó wá díjọ́ kan ló bá bá mi pé kí n dákun kí n má fún lẹ́ran mọ́ pé èmi ò sì béèrè pé kí ni rísìn ó ní kí n má fún lẹ́ran mọ́ pé òun ò bá dẹ̀ máa kírun lẹ́yìn mi but òun gbà pé ó níbi tóun ti ní ìfọkànbalẹ̀ pé Ọlọ́run gbà àrùn ló jẹ́ kó ó lẹ́ni tó ń wò nísàlẹ̀ yẹn ó ní wàláì ó ní kò mọ fátì àkà dáadáa ó ní but òun ní síkọ̀ sí pé òun nírun lẹ́yìn rẹ̀ kí n dákun kí n yọ̀ǹda o mo ti mú yẹn sọ́wọ́ tẹ́lẹ̀ ọmọ tó tún wá tí mo fún lẹ́ran mọ̀lúdì tí mo tún wá fún mọ́ọ̀tì yẹn kọ̀ wá jẹ́ bí ó ṣe wá jẹ́ yẹn mo wá wò pé kí ni o mo bá gbé ẹran yẹn lẹ̀ ẹni yìí sì ni ẹni tí mo fún lẹ́ran àti mọ́ọ̀tì yìí ẹni tó tálíkà jù mí lọ ni kò jẹ́ ẹran mọ̀lúdì kò mú mọ́ọ̀tì ó wá ní kí n fóun lẹ́ẹ̀rí mọ̀lúdì mo bá ní ànábì tó ní ká gbàwẹ̀ ńjọ́ Monday ńkọ́ sálọ náà sálà ó ní wáyé ó ní tó bá yẹ pé ìfẹ́ ànábì ni mo ní kí ló dé tí mo gbàwẹ̀ ńjọ́ Monday nìkan ṣoṣo mo rí pé ó ní sí ànábì sálà sàwọn sàlábé sí wọ́n kérò jọ rí páwọn fẹ́ ṣe mọ̀lúdì rí ó ní ẹ̀kejì oṣù tí mo ṣe mọ̀lúdì oṣù wo gangan náà bí mo ànábì sálà mo ní Rabiul Awwal ni ó ní Rabiul Awwal ní sí oṣù kéèló lọ́dà báyìí mo ló ti tó bí 3 months ago ó ní tọ̀ ó ní ṣé tán bá bí bàbá rẹ̀ ní March ṣé wọ́n lè ṣe birthday rẹ̀ ní July mo ní rárá ó ní torí náà tí n bá fẹ́ ṣe mọ̀lúdì ànábì sálà pé ìfẹ́ ànábì náà ni mo ní kí n máa gbàwẹ̀ ńjọ́ Monday tánà sẹ́rí mo wá padà lọ lè katira Maliki Alawi àfáà yẹn defend mọ̀lúdì to the core ọmọ mọ́kàn mo wá katira àfáà yẹn mo wá rí pé àfáà yẹn kàn fi irọ́ yí irọ́ ìkàn fi irọ́ yí irọ́ mo wá katira tó jẹ́ tírà súnà tó ń wá sàlàyé nípa mọ́lúdì sẹ́pẹ́ná mo wá kọ́kọ́ káwọ́ gbéra báyìí pé bó mo ti fẹ́ bẹ̀rẹ̀ o mọ̀lúdì tí ṣé ìwà sọ fáwọn èèyàn ní ṣe pé kì í sáré ẹ̀sìn mọ́ni ọlọ́mọdé yí ọwọ́ mi bó mo ti fẹ́ bẹ̀rẹ̀ kí n tó wá láǹfààní àti lọ sí ájì lọ́dún yẹn èmi àtọmọ yìí fà á ájì tí mo wá lọ láàrin Mákà sí Mádínà àwa ní stop over afẹ́ kírun àṣírí akírun àṣírí tán ní mọ́sálásí yẹn mo kàn rí wọ́n wá kó àwọn tíra kakalẹ̀ fún sàdákàtù járíyà àwọn tíra ẹ̀bùn fún nílẹ̀ mo wá mú kan nínú mọ́tò mo sì ń bọ̀ láti Mákà ń lọ sí Mádínà ni sẹ́rí láàrin pé mo wà nínú mọ́tò mo wá ń kà mo wá rí gbogbo àwọn káàmù tí wọ́n gbé jáde àwọn ọ̀rọ̀ tawhid àwọn ọ̀rọ̀ mọ̀lúdì kíní kan kì í sáré ìsìn kíní kan mọ̀lúdì bídíà mìíràn bídíà ọ̀rọ̀ yìí ṣàgbé mo ti ó wá ń connect pẹ̀lú ọ̀rọ̀ tèmi àti yẹn ń fa nílé tẹ́lẹ̀ mo sunkún wọ Mádínà ni mo wá sọ fọ́lọ́run pé Ọlọ́run mo bí ọ ìfẹ́ kí n darí sí Nàìjíríà mo ní kọ́lọ́run gbẹ̀mí lọ́rùn mi mo wá bẹ̀rẹ̀ sí sun ẹkún mo padà tún lọ ájì mi mo tún lọ múra mi bí ẹ̀mẹ́ta lẹ́yìn rẹ̀ o but ájì ta kọ́kọ́ yẹn mo kọ́ ìgbà tí mo dé padà ìgbà tí mo wá sẹ́rí bí mo sá katira yẹn mo dé padà báyìí mo wá ní fídíò kan tí mo fẹ́ ṣe mo wá béèrè pé studio wo ló wà òkè jù wọ́n wá júwe rẹ̀ fún mi ní side Ìwó road nìbàdàn
mo ṣe káwọn ọmọ mi sọ́kọ̀nù ó di studio ibẹ̀ ni mo ti gbà wọlé pé ó ti fayọ̀ òbògo rẹ jẹ́ ó ti fayọ̀ òbògo rẹ jẹ́ ìwọ tó dé láti máa kà tó ń fọ́ tí ṣàjọyọ̀ ó ti fayọ̀ òbògo rẹ jẹ́ o. sẹ́ni mo ṣe parí fídíò yẹn tán nínú studio yẹn mo mo fẹ́ ra bàndírì pé ká lọ béèrè ibi tí wọ́n bá ti ń ta bàndírì nìbàdàn wọ́n bá ju ọjà ọba nǹkan kan fún wa sẹ́ni bí ṣe ń lọ báyìí mo kàn gbọ́ tán play audio bàbá Sheikh àbúrò yìí mọ́ ni làbúrò yìí mọ́ bá ní èmi àtàwọn Tìjàníyà dìbẹ́ẹ̀tì tá a ṣe àbálò àbábọ̀ káfìrí ni wọ́n o mọ̀ ní káfìrí mọ̀ kà yá bí tí wọ́n ti ta kẹ́sẹ̀tì rìn mo ní ẹ bá ń kó kẹ́sẹ̀tì mo fẹ́ rà wọ́n bá tún ẹni tí ń tàbá ní àti kàdíríyà náà ni tàmádíyà náà ni mo kàdá gbogbo kẹ́sẹ̀tì àbúrò yìí mọ̀ ni sẹ́ni mo délé báyìí mo jù sí báyìí àti gbogbo ìyàwó mi àtàwọn ọmọ làbá ń gbọ́ sẹ́ni bàbúrò yìí máa ṣe ń sọ̀rọ̀ ni wọ́n mẹ́rin wá làbúrò yìí máa ní ẹ lọ lè ka Jawahirul Ma'ani èmi náà sì ní Jawahirul Ma'ani yìí ń lé mo bá sí má rí pé ìntàbúrò yìí máa ń sọ nígbà mo tẹ́wọ̀ pé òkè tí n bá fẹ́ dìbọ́ǹkì tí wọ́n sọ yìí nísìn ẹ̀rí mi wo ló jiná tí mo fẹ́ fi dìbọ́ǹkì tí bàbá yìí sọ ìyàwó mi wá nítọ̀ ilẹ̀ gbọ́ ìyá alájí kí ló kù tá a sí mo lé mi náà rò kò jù bẹ́ẹ̀ lọ rísìn tó jẹ́ kí n dúró lórí pé mo lè má wá ṣe súnà ń dójú àmì lójú tiẹ̀ o sọmọ pé irú súnà tiẹ̀ kọ́ sọmọ pé wọ́n kọ́ ló mọ orí tí mo gba súnà sọ pé mò ń wò dòdò kìíní sọ pé kọ́ máa rò pé ẹ̀yìn irú súnà èmi ò kọ́pì irú súnà anybody o qala Allahu qala Rasul ní ìtọ́ bá yé mi mọ́ mo sì mọ rújú tí a bá fẹ́ gbèrú àbí èèyàn fẹ́ mú mi wọnú àṣejù mọ́ dáàmà torí pé mi ò wọnú súnà yẹn because of anybody. mo wá sẹ́ni èmi yé ti kí n máa ṣe kẹ̀kẹ́ kéèyàn máa tákù mi pé kí n mẹ́rin wá màá máa wá ẹ̀rí tẹ́ńtọ̀ wọn ò fi nílé challenge ni mo pé kí n mẹ́rin wá torí ẹ̀ mo fi rò pé tí n bá ń ṣe fídíò àlọ́ nísìn ó máa bà mí nú jẹ́ kọjá pé lákòókò yìí nísìn kí mi náà máa ṣe mú lídì kẹ́nìkan máa sọ pé ẹlẹ́bọ ni wọ́n kí n máa tẹ yẹpẹ̀ kẹ́nìkan máa ní kẹ́nìkan kẹ́ni fọ́lọ́ ń sọ jámì ọ̀nà ẹlẹ́bọ òsì olórí ẹlẹ́bọ ni yíhun kí ló bá débẹ̀ sẹ́rí kí wọ́n fẹ́ dìfẹ́ǹdì yẹpẹ̀ tí mo mọ̀ pé bọ́ nìyẹn wàláì ẹ̀mí mi ò yí débi kí n máa wá irọ́ dìfẹ́ǹdì ẹ̀ rísìn tó jẹ́ kí n gba súnà nìyẹn rísìn pé mo yí ti kéèyàn máa challenge mi kéèyàn máa tákù mi kéèyàn máa sọ fún mi pé ní tí mo ń ṣe mi ò wà lójú ọ̀nà mi ò sẹ́rí ìgbà tí mo ti wá lè ọ̀dà sáà ní pé ó kèé ṣe súnà rè bídíà rè ọlọ́run wá fún mi lágbọ̀ọ́yé kí n lè ọ̀dà sáà ní pé tala láṣẹ jù tala láṣẹ tó mo wá fẹ́ dúró tó ọba ń fà mí mo mọ̀ pé eléyìí mi ò ní bọ́ ọlọ́mbì eléyìí torí pé ìwọ kọ́ ni mo rí from ẹni tí mo kọ́kọ́ rí ní Nàìjíríà yìí tó jẹ́ kí súnà ó wù mí wàláhì Sheikh àbúrò yìí mọ́ ni torí pé fọ́ìsì wọn challenge wọn sí Tìjàníyà Kàdíríyà ni mo gbọ́ mo wá padà gbọ́ gbogbo èyí táwọn Kàdíríyà náà fi fèsì fún wọn èpè làwọn kan fẹ́ràn yìí èpè ebú ẹnìkan wà ní Amada Tìjàní ọwọ́ náà irú mo ní ẹ̀rí kọ́ yìí ẹ̀yìn náà mẹ́rin wá ní bí mo ṣe dálẹ̀ nìyẹn ọlọ́mọ sáwà pẹ̀lú wa ọlọ́run kó dáàbò ẹ̀bù wa ọlọ́run kó mú mi dúró lórí dáadáa jẹ́ ń bá àánú ẹ̀ pàdé sèmi ní ọmọ àlìjánná àwọn tí wọ́n jó ní sábà bí kọ̀ọ̀kan tí a fi lágbọ́yé ìwọ̀nba tọ́lọ̀ ní kánilé ní ọlọ́run dákun bá ń dúpẹ́ fún wọn wá sàlékún àgbọ́yé fún mi rísì ẹ má rí èmi gẹ́gẹ́ bíi pé bóyá àwọn alákatakítí àwọn èso alákatakítí ẹ̀rísìn sí ní tá a bá sọ ẹ̀rísìn tẹ́ bá rí pé a sọ̀rọ̀ ẹ̀sìn kan ẹ̀rísìn sí báwa náà ṣe rísìn sí nípìnlẹ̀ sẹ́ni gbogbo tẹ́ ń ṣe lónìí lèmi náà máa ń ṣe tẹ́lẹ̀ àwa náà ń ṣe mọ́lídì à ń ṣe lẹ́lẹ́tìrì kọ́dírì ẹnu èmi ègbédà lélù lórí ẹnìkan máa lọ ṣàdúrà fún mo fa àwọn èèyàn joyè lásàlátù mo fẹ́ lómi ìjẹba lógun àdínì ìyá àdínì wọ́n sì wọ́n ní ń jò láwúyè mo ní ìṣe kí n tó ọ̀dà sáàdì súnà gẹ̀mọ́ ní ìṣe máa wúyè mo fi yín joyè lórúkọ ẹ̀sìn wà ní mo fẹ́ wúyè mo ní bí máa wúyè fún yín nísìn làwọn ìyá bá ti lọ dá sọ wọ́n ti lọ máa sọ wọ́n ní àfa àwa kí ló dé tẹ ẹja wà náà wúyè mo ní òye ẹ̀sìn létà mo padà rí pé àṣà ń dúpù wọn ni ìyá súnà wo ní bẹ lókè ọ̀yà Yorùbá nìkan ni mo fi yàn jẹ ìyá súnà tẹ bá sì bí wọn léèrè wọn ni Ànábì ṣe fi Abubakar jẹ Faruk Yorùbá ọgbọ́n skáàbù bẹ lágbárí wa láyé ẹyìn lò ọlọ bàbá Kọ́lá Olóòtú Muyideen ló ta ló ní 1 million yẹn Muyideen ló ní 1 million yẹn o ara dẹ̀yìn lẹ fi rò pé ẹ ní ẹ lè challenge pé ẹ fáwọn èèyàn 1 million ọlá yín ò ní parun the wrong person lẹni tẹ bá fún tó bá lọ lè bá yín ṣe
find this BVN torí pé ẹ wo ye yẹn ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ní last week ẹ wo ye bloggers tó gbé látara pé ẹ lu ọ̀rọ̀ yín láti bloggi Muyideen ipe ó béèrè fún 5 million ọ̀tọ̀ ni pé wọ́n mimic voice ẹ̀ ó béèrè fún 5 million ọ̀tọ̀ ni pé wọ́n fún ní 5 million pé wọ́n fẹ́ fún ní 5 million pé tí ó bá ti mutí fún oṣù mẹ́fà tí ó ta tẹ́tẹ́ yóò tún lọ Mẹ́kà yóò lọ ẹ má da ọ̀rọ̀ yẹn pọ̀ ọ̀tọ̀ ni pé wọ́n mimic voice ẹ̀ ó ní wọ́n mimic voice wọn ẹ̀yin sọ pé wọ́n mimic ẹ̀ pé òun ló béèrè fún 5 million ṣé 5 million tó béèrè lọ́wọ́ ẹni yẹn ṣé ọ̀rọ̀ ẹ̀sìn ló dà wọn pọ̀ bí èyí tẹ́yìn gbé wá pé wọ́n ní nígbà tó ti gbà sílámù o tí ó bá fi mutí fún oṣù mẹ́fà yóò lọ ájì wọ́n fẹ́ yàwó fún wọ́n fún 5 million wallahi ilẹ̀ asim kò dẹ̀ sí ẹ̀dá Ọlọ́run kankan èèyàn ní gbà sílámù látọ̀ tẹ́ bá fún wa ní owó ájì fún Muyideen nísìn pẹ̀lú ògo Ọlọ́run iPhone la fi rà fún iPhone 15 àwọn ìjọ kọ́kọ́ understand ẹ̀sìn náà kò ní dé Mẹ́kà kó máa lọ lè send audio kó máa sọkún pé òun bó bá délé nísìn òun ní jálajì àríbidé sí ẹ wo bá ti sọ ń dà òun ní ṣe lọ́wọ́ òun ní sọ́ọ̀bù àwọn ò ní ṣe yíùn àwọn torí pé glory pé àwa lára lọ ájì nǹkan làwa níìdì ẹ̀sìn ní ájì lílọ òpó karùn-ún lọ́lọ́run sì fi sí lè mẹ́nìsọ̀tà àlọ́lọ́run bá dẹ̀wé ń tágbára ẹ̀ bá ká ni wọ́n èyí fọ́ọ̀sì èèyàn lọ ájì wọn àyè mu but àwọn èèyàn tí wọ́n bá ní wọ́n fẹ́ rán èèyàn lọ nítorí káwọn mẹ́rin pé sẹ́rí tẹ́ bá sọ pé ẹ̀ lọ ẹni tó fẹ́ rán yín lọ kò ní owó sẹ́kọ́ ló fẹ́ fún yín kò ní kó fún yín tó ẹ fẹ́ ká lọ but tẹ́ ẹ bá lè kó owó fáwọn àkáàsì pé ká kó fún Muyideen lọ́wọ́ báyìí o kò ní lọ ájì torí pé kò tí understand the religion kò tí understand Islam á jẹ́ kó kọ́kọ́ gbọ́ Islam yé Ọlọ́run má dàlámà rí wa rú ẹ̀yin èèyàn ṣé mo wíire àbí ìwíire fún bàbá Kọ́lá Olóòtú tó bá dijọ́ mẹ́jọ tí bàbá bá tún wá fèsì mí tẹ́ bá wá rí èèyàn tẹ́ bá kó 1 million fún ipe wọ́n padà wá gẹ̀ẹ́tì pé wọ́n mímíkì ohun rẹ̀ wọ́n padà wá já sí pé Muyideen ló parọ́ ìyẹn ò túnú kankan lára tiwa o kò dójú tì wá rárá. ṣé mo wíire alámà mi mo pass message yẹn dá fún bàbá Kọ́lá Olóòtú pé Muyideen ló ní 1 million yẹn eléyìí ni ẹ múra sí ẹ̀yin nu Ọlọ́run ìwọ ńkọ́ ẹ múra sí ẹ̀yin nu Ọlọ́run ìwọ náà nu Ọlọ́run ìyẹn ẹ sì yọ pé ẹ̀yin lu ẹ múra sí ẹ̀yin nu Ọlọ́run gbogbo bí mo ṣe sọ làágùn yìí pé kọ́ lè bá gbọ́ mi yé kí ni la hawla wala quwwata illa billah. Assalamu alaikum. Naam. Gbogbo ní ńkọ́? Alhamdulillah. Ewa. Okay. Alama mi. Ọlọ́run ma to. Bàbá Kọ́lá Olóòtú owó ní láti last week tẹ́ ti sọ pé wọ́n promise ní 5 million yẹn àwọn bloggers wá gbé wọ́n tún wá fi ń kó trade Muyideen sẹ́mi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wípé àjẹ́ pé owó ni wọ́n fi entice owó náà fẹ́ fún tó fi lóun fẹ́ gbà sílámù tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ mo wá rọ̀ yín kẹ́ wá ní 1 million yẹn ẹ fẹ́ fẹ́ni tó bá bá yín ṣe findings ẹni tó mímíkì Muyideen àbí Muyideen ìyẹn kọ́ ni àwa challenge yín fún o wàláì Ọlọ́run dẹ̀ ní gbé yín ṣubú Ọlọ́run dẹ̀ mú wa dúró yóò bá mẹ́yìn náà dúró lórí dáadáa ọlọ́jọ́ kan sọ̀rọ̀ bàbá Kọ́lá Olóòtú àwọn ọba yín fa ọ̀rọ̀ mimic voice àbí wọn mimic voice irọ́ tẹ́ pamọ́ Muyideen nípa 5 million wọ́n ní wọ́n fún tó bá oṣù mẹ́fà ńlé tí ò mú tí ò ta tẹ́tẹ́ yóò lọ ájì yóò fẹ́yàwó eléyìí ni àwọn ọ̀rọ̀ táwárí ta ní kẹ́ debunk ẹ̀ bí ilẹ̀ tá ti rí information yẹn ẹ wá dá fight ọ̀rọ̀ yẹn lọ bí pé mimic voice yẹn nọ́mbà tó pè àti account number tí wọ́n drop yẹn tá bá balẹ̀ bá yín get nọ́mbà yẹn orúkọ ẹni tó wà ńbẹ̀ ìpè ẹ̀fẹ̀ nìyẹn 1 million why ẹ̀yin náà dẹ̀ sọ wípé àwọn bloggers tí wọ́n bẹ̀rẹ̀ sí gbọ́dọ̀ Muyideen láti jó ní ìpé ọmọ ọlọ́mọ ọmọ nǹkan kan kò ní tọ́rọ̀ kankan tí ó gbà why tẹ́fì tó wájú ó lùsì 1 million látọ̀dọ̀ yín ẹ pilẹ̀ ẹ sọ̀rọ̀ ayín ló kọ́ rẹ kó jẹ́ pé ìgẹ̀gẹ̀lẹ̀ kọ́kọ́ fún Muyideen ní 1 million pé bàbá Kọ́lá Olóòtú ti ju 1 million naira sákàǹtì Muyideen ẹnu ẹ̀ lájọ wà lórí dáadáa
ọ̀rọ̀ yìí máa gùn gan àmọ́ lọ́mọ jà sórí ibú látara ọ̀rọ̀ ọlọ́rọ̀ ọlọ́jọ́ kan òṣèré wájú ọlọ́run kó mú wa dó lórí dáadáa gbogbo àwọn tẹ́yìn máa lè máa rò pé bóyá àwọn kan wọ́n ń fèsì wọ́n ń bẹ ebú wọ́n ń gbé fọ́tò wa pèsè gbogbo èèyàn làwọn máa fún lésì lórí ọ̀rọ̀ yìí o wàláhì torí pé ojú táwa ń wò sàkún tiwa lórí ọ̀rọ̀ yìí ọ̀tọ̀ sàkún tiwọn ọ̀tọ̀ ni kálukú náà lọ́lọ́run sì san lẹ́san ẹ̀ subhanaka la umma bi amrika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullah